amúmẹ́rí ẹṣin funfun kan mo dẹ̀ rí pé wọ́n kọ sí ara ẹ̀, wọ́n kọ sí èsì sí lára. Mo wá ń béèrè lọ́wọ́ Olúwa kí leléyìí. Olúwa ní ọmọ mo fẹ́ dá ìsọjí ńlá padà sínú ìjọ náà. Ó ní sọ fún àwọn ènìyàn mi nínú ìjọ náà pé èmi Olúwa Ọlọ́run pé mo fẹ́ dá ìsọjí padà sínú ìjọ náà. Ó ní kí ìjọ náà àti àwọn ènìyàn bẹ̀ ó ní kán wá ojú èmi Olúwa dáadáa. Ó ní májẹ̀mú tí mo bá àwọn ikọ̀ mi dá ní ìgbà náà, ó ní àkókò tó láti mú májẹ̀mú náà ṣẹ. Ọdún yẹn mo wà lórí òkè yẹn, ẹni tó pera ẹ̀ ní pásítọ̀ yìí bó ṣe rí àwọn ọkùnrin géńdé ọkùnrin nìyẹn ló jẹ́ mẹ́sẹ̀jì fún wọn, ló bá mú wọn lọ sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ bíi àpáta orí òkè ni ó bá ní òkè pé òun máa ṣe iṣẹ́ ọlà kan, iṣẹ́ ìbùkún kan fún wọn, pé àtọ̀ wọn náà máa lò, pé òun máa fi gbàdúrà, pé Olúwa ní kóun fi gbàdúrà fún wọn, pé in fact wọ́n á ní owó yẹn débi téèyàn lówó dé. Àwọn ọkùnrin náà gbé rọ́bà dé wọn lẹ̀. Ó ní wòlíì yẹn wọ́n á sọ fún màá pé ìyá ọmọ lásìmọ́ yìí òun ní ògo ìdílé yín o. Ó ní Olúwa sọ pé Olúwa ní kóun béèrè lọ́wọ́ máa pé ṣé ó lè gbà kóun gba ògo àwọn tó kù fọmọ yẹn nígbé torí òun lògo ìdílé wọn. Mo rí àwọn orílẹ̀-èdè kan tó ń form alliance láti attack Amẹ́ríkà. Ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. Àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti Áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. Ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. Àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. Ìjọba àjàn ló ń tẹ̀. Wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. Ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. Wọ́n tún ń ṣe ohun mímu Mọ́dùnjọ́ herbal drinks, Mọ́dùnjọ́ coffee drinks, Mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. Ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà. Pàbàmbarì, ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. Àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Adá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run ọba dániwáyé. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ rẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo wà lójú òpó wa ń bí pẹ̀lú Prophet T.O. Abraham. Mo kí yín ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ ṣé gan olóòtú, àdúrà yín àgbà. Àmín. Gbogbo àwọn èèyàn tó wá káàkiri àgbáyé lórúkọ Jésù, àlàáfíà Ọlọ́run kó máa bá wọn gbé. Àmín. Lórúkọ Jésù, àdúrà wọn gbà o. Àmín. Jésù Olúwa wa. Ẹ ṣé gan, God bless you. God bless you. Ẹ ṣeun sà. Sà, kí ni àwọn èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́? Ẹ ṣé gan. Tí a bá ń sọ nípa èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́, à ń sọ nípa àwọn nǹkan tí a ò gbọdọ̀ ṣe, ohun tá ò gbọdọ̀ dáwọ́lé, àwọn nǹkan bí ẹ̀gbin tó ní ṣe pẹ̀lú ẹ̀gbin iṣẹ́ ìránṣẹ́, àwọn nǹkan tá a gbọdọ̀ mọ̀ mọ́ wa, àwọn nǹkan tó ṣe lòdì sí àṣẹ iṣẹ́ ìránṣẹ́, àwọn nǹkan tó ṣe lòdì sí ìlànà iṣẹ́ ìránṣẹ́, àwọn nǹkan tí tá ò gbọdọ̀ rí mọ́ wa tá a dáwọ́lé nínú iṣẹ́ ìránṣẹ́, àwọn nǹkan tá a pè ní èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. And tí n bá dẹ̀ máa tún pín sí àwọn oríṣiríṣi ọ̀nà, tá a bá ní ká gbé wọ iṣẹ́ ìránṣẹ́ wa lónìí, iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣẹlẹ̀ lónìí, a rí pé ọ̀pọ̀lọpọ̀ ti jẹ èèwọ̀ gan nínú iṣẹ́ ìránṣẹ́. Wọ́n ti mú oríṣiríṣi àwọn nǹkan tó yẹ kán mú mọ́ iṣẹ́ ìránṣẹ́, wọ́n ti mú mọ́. Àwọn àdábọwọ́ oríṣiríṣi àwọn nǹkan ló ṣẹlẹ̀ lónìí tó jẹ́ pé ó jẹ́ èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́ tá ò gbọdọ̀ máa dáwọ́lé. Lónìí lẹ máa gbọ́ pé suya night, ẹ gbọ́ pé kinní kan night, ẹ gbọ́ oríṣiríṣi. Ọjọ́ kan mo wà nínú mọ́tò pẹ̀lẹ́ nìkan ó ti pẹ́ báyìí. Bẹ́ẹ̀ ni mo rí kíkan lọ́wọ́ ẹnìyẹn ṣe ń bọ́ láti chọ́ọ̀chì kan ni. Náà kọ kinní kan miracle salt. Bẹ́ẹ̀ ni ẹ rí mi miracle bed, miracle mat, ẹ rí mi miracle shirt, wọ́n ń ta owó gọbọi iná ta o. Ẹ rí mi miracle baby wears.
àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. Ibo láti rí àwọn nǹkan wọ̀nyí nínú Bíbélì? Mi ò sọ, a ṣì ń bọ̀ wá síbi àwọn ètò kan, àwọn ìpele kan tẹ́ pé à á sọ̀rọ̀ nípa ohun tó ń pè ní iṣẹ́ wòlíì tàbí ìṣe wòlíì. A ṣì ń bọ̀ ńbẹ̀. Mi ò tíì fẹ́ lọ síbẹ̀ yẹn báyìí. Mo kàn fi ń yànnàná nípa ohun tá à ń pè ní èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́. Pé kí làwọn èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́? Àwọn nǹkan wọ̀nyí tí mò ń sọ yìí, ó jẹ́ èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́. Torí tá bá máa gbé kalẹ̀ lórí òṣùwọ̀n Bíbélì, à á wo ìgbé ayé Jésù dáradára nínú ìwé Matthew, nínú ìwé Máàkì, nínú ìwé Máàkù, nínú ìwé Lúùkù àti ìwé Jòhánù. Ibi mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí Jésù ti ṣiṣẹ́ ìránṣẹ́ kó tó di pé ó kọ àwọn àpọ́stélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé a kárú àwọn nǹkan bẹ́ẹ̀ mọ́ wọn lọ́wọ́? Ta nínú wọn tó ta kọ́ọ̀pù miracle cup? Ta nínú wọn tó ta miracle fruit? Apple báyìí ni wọ́n á dẹ̀ lẹ nǹkan ọmọ wọn pè ní miracle kínní. Ta nínú wọn tó ta miracle oil? Ta nínú wọn tó ta kínní tó ta omi? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́ làwọn nǹkan wọ̀nyí. Tá bá mú ẹnu kúrò nínú àwọn pé ká ta nǹkan fún iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ yẹn, ká mẹ́nu kúrò ńbẹ̀, ká tún bọ́ sáwọn ìpele èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́ mìíràn. Okay o, èèyàn wá bá ẹ fún àdúrà. The next thing, ó sọ fún pé èèyàn ń wojú Olúwa fún ọmọ. The next thing tó kàn máa sọ fún pé okay, Olúwa sọ pé ọmọ tó ń wá ara àwọn ló wà. Olúwa ní pé tóun bá ti bá ẹ sùn, wàá lóyún. Gbé ara àwọn ni ọmọ wà. Ẹ sọ fún ìwọ iṣẹ́ ìránṣẹ́ ni, àwọn nǹkan ẹ̀gbin ni. Tá ò gbọdọ̀ máa rí mọ́ àwa ìránṣẹ́ Ọlọ́run. Tó dẹ̀ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kò kákún lénìí, ó ń ṣẹlẹ̀ gan ní everywhere lénìí. Tá a bá ní ká máa sọ̀rọ̀ ìwọ iṣẹ́ ìránṣẹ́, ohun tó pọ̀ ní. Ìwọ iṣẹ́ ìránṣẹ́, ohun tó pọ̀ ní. Gbé wẹ̀ ọ́, kálàgbà máa yó, káwọn ọmọ ìjọ máa rù. Kálàgbà sanra, káwọn ọmọ ìjọ gbẹ. Àwọn nǹkan yìí ó yàtọ̀ sí ìgbékalẹ̀ bí Bíbélì ṣe gbé kalẹ̀, bí Jésù Kristi yóò ṣe gbé kalẹ̀. Ìwọ iṣẹ́ ìránṣẹ́ ó bẹ̀rẹ̀ láti pele pé okay, ìwọ tó fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ tí ó tiẹ̀ tilẹ̀ mọ Jésù yẹn gan tó fẹ́ wàásù ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n wọn ò tí ì mọ Kristi. Wọn ò dá Jésù mọ̀. Mò ń try láti máa pík àwọn ọ̀rọ̀ yẹn káàkiri bí Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn bẹ́yẹn, torí interview la wà. Ká ní pé mo fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ nísìnyí, I'm a prolific teacher. I will take it according to my message outline. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn bó ṣe wá, mo pick ẹ̀ at random bó ṣe wá sí mi lé, at least bí mo ṣe lè pick ẹ̀, bí mo ṣe lè sọ, kí má bàa gba time rẹpẹtẹ. Tá bá ní ká bẹ̀rẹ̀ láti kí náà ń pè ní ìwọ iṣẹ́ ìránṣẹ́, báwo ló ṣe ṣẹlẹ̀? Àkọ́kọ́ mú láti ibi ìgbàlà ọkàn ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tó pè rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ṣó ti dá Jésù mọ̀? Tẹ́ bá béèrè lọ́wọ́ lómi pé ọdún wo ló gba Jésù, gbà ó ló fayé fún Kristi, àti kí làwọn experiences ẹ nínú Kristi, ẹlòmíì ìtàn ló máa sọ, kò ní ìrírí ìgbàlà kan tó lè sọ. Èmi àti ẹ̀ sọ pé àtinú oyún lòun ti gba Jésù. Èmi àti àtinú oyún lòun ti born again, lòun ti gba Jésù. Bí Ọlọ́run bá tilẹ̀ pè ẹ́ nínú oyún, láti inú oyún, at least ìgbà tó wá sí ayé, ìgbà kan wà tẹ́ pé wọ́n gan wà mọ̀ pé yes o, táìmù yìí àbí àkókò báyìí ni mo fa ayé mi fún Kristi, tí a kọ orúkọ mi sínú ìwé yìí nípa ẹ̀rí ẹ̀mí mímọ́ tó ń bẹ nínú oyún, tó ń bẹ nínú ènìyàn. Torí ẹ̀ ó bẹ̀rẹ̀ láti ìpele yẹn. Ipe ṣé o tilẹ̀ ti mọ ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ lónìí, ṣùgbọ́n wọn ò mọ ẹni tó ń ṣiṣẹ́ fún. That is the reason tí ò fi sí ìbẹ̀rù Ọlọ́run fún àwọn èèyàn bẹ́ẹ̀. Òun lè fi rí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe tó wù wọ́n lónìí. Bí kò ká máa ta nǹkan, ká máa bá obìnrin sùn, ká máa ṣe oríṣiríṣi, ká máa ṣe 419 fáwọn èèyàn. Lórúkọ iṣẹ́ ìránṣẹ́, lórúkọ pé wọ́n jẹ́ wòlíì, àbí wọ́n jẹ́ pásítọ̀. Àwọn nǹkan tó wà mẹ́ni, àkọ́kọ́ sọ̀rọ̀ nípa ìpìlẹ̀. Bíbélì sọ̀rọ̀ kan, ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́, Psalm 11:3, ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́, ó ní kí ni olódodo yóò ṣe? Ìpìlẹ̀ ló bàjẹ́. Kí dẹ̀ ní ìpìlẹ̀ yẹn? Ni pé ìpìlẹ̀ yẹn kò dúró lórí Kristi láti ilẹ̀ wá. Ẹni tá a sọ yìí kò tí ì mọ Kristi. Ẹni tá a sọ yóò tí ì mọ Kristi. Ẹni tá a sọ yóò tí ì mọ Kristi. Torí náà àwọn kan wọ̀nyí wà very very important. Ẹni tó lóun ṣiṣẹ́ ìránṣẹ́ bí ò bá mọ Jésù, iṣẹ́ Olúwa ṣe. Irú wọn lè máa rí tán máa tọwọ́ bọ oríṣiríṣi in the name of people, and all their aim is okay o, all their aim will be after money. All their aim will be after money. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò lè dúró de àkókò Ọlọ́run. Torí ọ̀pọ̀lọpọ̀ ti jẹ ìwọ̀ gan nínú iṣẹ́ yìí, tó sì jẹ́ pé òun ló fi dàbí ẹni pé chọ́ọ̀chì pọ̀ lóòótọ́,
bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó náà ni àwọn ìwà ìbàjẹ́ náà pọ̀ káàkiri. Bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tẹ́ bá wọ kò sádùúgbò tẹ́ máa wọlé tẹ́ bá ṣọ́ọ̀ṣì 3 4 5 ṣùgbọ́n bó ṣe pọ̀ tó náà ni àwọn ìwà ìbàjẹ́ bó ṣe pọ̀ tó náà ni àwọn ìwà ìbàjẹ́ náà pọ̀ sí. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé bó yẹ kí ìwà ìbàjẹ́ máa dínkù ni? Nǹkan tó fà á ni wípé àwọn tó claim táwọn gba ìpè wọn ò dúró nínú Kristi. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ ìwọ̀. Àwọn ìwọ̀ iṣẹ́ ìránṣẹ́ tí mo kàn lè fẹnu bà ní láti sọ alice máa kàn mú ní elérèfé bẹ́ẹ̀ nítorí àkókò wa. God bless you sir. Nínú àlàyé ọ̀rọ̀ yín lóòótọ́ nínú ìbéèrè mi ló ti kọ́kọ́ jẹyọ wípé èèwọ̀ èdè yẹn èèwọ̀ nígbà tí mo béèrè ìbéèrè lẹ́ẹ̀kan mo lo ọ̀rọ̀ yẹn èèwọ̀ yẹn dẹ̀ rí ṣé èdè ìbọ̀rìṣà la lè pè ní torí àwọn kan irú mo sọ pé èèwọ̀ báyìí wọ́n lè ní èdè ìbọ̀rìṣà ní nínú Christianity pé kò tọ́ o ṣé mo ti béèrè ìbéèrè ìbọ̀rìṣà nínú ìbéèrè mi bí? Ẹ ṣé gan ọ̀rọ̀ yẹn èèwọ̀ gbólóhùn tẹ́ pè ní èèwọ̀ yẹn tẹ́ fi béèrè question pé èèwọ̀ iṣẹ́ ìránṣẹ́ èèwọ̀ yẹn kì í ṣe èdè abọ̀rìṣà àkànlò èdè Yorùbá ni. Ó dàbí pé nísìnyí tí arábìnrin yìí evangelist Tọ́pẹ́ Àlàbí tó bá ń kọrin ẹ̀rí tó máa ń lo àwọn àṣà àwọn èdè Yorùbá tó lágbára tó máa fi ń qualify Ọlọ́run àti pàápàá orin tó bá ń kọ. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ máa wò pé bóyá àbí ó rìn máwọn awo ni àbí ó ṣe kinní ni no àkànlò èdè Yorùbá ni òun là ń pè ní èèwọ̀. Tàbá ní ká sọ ní èdè Yorùbá tiwantiwa lónìí a sọ pé àwọn nǹkan tí ò dára nínú iṣẹ́ ìránṣẹ́ tàbí àwọn nǹkan tí ò tọ̀nà nínú iṣẹ́ ìránṣẹ́ the same thing náà ni òun náà la lè pè ní èèwọ̀ torí àkànlò èdè ni èdè Yorùbá tó jinlẹ̀ ni kì í ṣe èdè kì í ṣe èdè àbọ̀jà. Ẹ ṣé gan. Mo ti rí èèyàn tí ó sọ wípé ohun tó bá fi mú kí ẹnìkan tó pe rẹ̀ níránṣẹ́ Ọlọ́run máa lo àwọn èdè àkànlò Yorùbá bí eléyìí wípé ó túmọ̀ sí pé ẹni yẹn ò tí ì kúrò nínú ayé sà ẹ jẹ́ bá a ṣàlàyé àárín yẹn ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn rí ní tòótọ́? Ẹ ṣé gan olóòtú ṣe rí ibi tá a bá mọ̀ mọ́ òun náà la mọ̀ mọ́ and ohun tí èèyàn ò bá dẹ̀ mọ̀ ó jùyàn lọ torí ẹ̀ for the fact pé o mọ àwọn nǹkan kan tàbí o mọ oríṣìí tẹ́nìkan fi lo èdè kan ò túmọ̀ sí pé ká máa condemn pé ẹni yẹn ẹgbẹ́ awo ló wà àbí ẹni yẹn abọ̀rìṣà ni àbí ẹni yẹn jẹ́ bákan bákan no ohun tó yàn bá mọ̀ kò mọ̀ náà nìyẹn ó ya òpè ẹ̀ ṣẹ́rúurú ìbéèrè tẹ́ béèrè yẹn ò túmọ̀ sí pé bóyá pé ó rí bẹ́ẹ̀ no àkànlò èdè Yorùbá ó yàtọ̀ sí èdè tiwantiwa èdè Yorùbá tiwantiwa báyìí àwọn èdè Yorùbá tiwantiwa tá à ń sọ láyé òde òní òun ni àwọn ọmọ ìsìn yìí ni wọ́n lè understand tá a bá ní ká sọ ìjìnlẹ̀ èdè Yorùbá ẹ gbọ́ bọ́ ṣe wọ́n máa pé kí lẹ̀ ń sọ lẹ́nu ìjìnlẹ̀ èdè Yorùbá ni irú àpẹẹrẹ gbólóhùn tẹ́ lò yẹn èèwọ̀ yẹn ìjìnlẹ̀ àpẹẹrẹ ìjìnlẹ̀ èdè Yorùbá ni torí ẹ kò sí ohun tó bá dì mẹ́ ẹnikẹ́ni tó bá wá sọ pé bóyá ẹni yẹn ó ní ẹgbẹ́ àwo kan tó wà ló ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí nǹkan ẹni yẹn kò mọ Yorùbá ni àmọ́ àdẹ̀fẹ́ lè sọ fún wa pé gbogbo àwọn ọmọ Yorùbá àtàwọn tó wà abroad àtàwọn tó wà ní Nàìjíríà mo máa ń sọ fún àwọn tí mo bá sọ̀rọ̀ ní abroad dáadáa àwọn nílùú òyìnbó àwọn tí mo bá sọ̀rọ̀ nílùú máa ń sọ fún wọn dáadáa tó bá jẹ́ Yorùbá máa ń sọ fún pé ṣé ẹ̀ tí ìgbàgbé èdè yín báyìí ṣé ẹ̀ tí ìgbàgbé ẹ̀ èmi ò lè sọ̀rọ̀ Yorùbá fluently a máa miss Yorùbá mọ́ English ni èmi ìgò tiẹ̀ wá gbọ́ Yorùbá yẹn rárá English pọnpọn ni ẹ̀ tún máa béèrè pé ọmọ Olúbó ní alọ́mọ Oǹdó ibo lóńdó àásọ tó jẹ́ lóńdó èmi àwọn ọmọ Abẹ́òkúta ló ṣùgbọ́n kò lè sọ Yorùbá rárá àfi English no Sherry it's time we have to applaud our language ká gbé èdè wa lárugẹ nǹkan tí màá kàn sọ nìyẹn and Jésù Kristi á ràn wá lọ́wọ́ àmín kò jù bẹ́ẹ̀ lọ. lọ́tún lósì kì í ṣe èdè abọ̀rìṣà o. lọ́tún lọ́tún tán bá máa pè yín wọ́n á ní wòlíì T.O. Abraham wọ́n á ní wòlíì lẹ jẹ́ sà kí ni wọ́n ń pè ní wòlíì àti iṣẹ́ wòlíì gan. ẹ ṣé gan gẹ́gẹ́ bí ìbéèrè yín
kí ni wọ́n pè ní wòlíì àti iṣẹ́ wòlíì. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n sọ báyìí, kí là ń pè ní wòlíì? Wòlíì ni tí n bá máa sọ máa lọ sínú ìwé Sámúẹ́lì kìíní orí kẹta. Sámúẹ́lì kìíní orí kẹta. Ó dé sáà kan níbi tí Olúwa ti farahàn Sámúẹ́lì. Ọlọ́run kọ sí, ó fi ara hàn. And láti ibẹ̀ lọ, àgbàwá náà gbọ́ ìrírí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ níbi tí ó ti gbóhùn Olúwa tí kò yé, tó ti lọ bá àlùfáà Élì wípé òun gbéṣẹ́ ń pè mí ni, ó ní má wọrí mi ò pè ẹ́, ó ní lọ sùn. Ó tún padà wá lẹ́ẹ̀kejì, ọ̀gá ṣẹ́ ń pè mí ni, ó ní mi ò pè ẹ́, lọ sùn. Ìgbà tó máa wá padà wá báyìí gé ní òkè tó bá tún gbóhùn tó pè ẹ̀yìn sọ pé máa wí, ìránṣẹ́ rẹ̀ ń bọ̀. And àti Ọlọ́run fi farahàn Samuel ní ìgbà tí a máa pè é sínú ìpè náà gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Bí ó ṣe pe ẹlòmíì náà yàtọ̀. Ẹ wo ìpè wòlíì Èlíṣà. Ó sọ fún Èlíjà ní orí òkè níbi tó lọ farapamọ́ sígbà tó sá fún Jésébẹ́lì. Olúwa ní kí ló wá ṣe bí fún Èlíjà? Ó ní òun nìkan ló kù nínú wòlíì Ọlọ́run tí wọ́n ti pa, nígbà wọ́n fẹ́ pa àwọn nǹkan kan báyẹn, nígbà èmi Olúwa ní má sọ bẹ́ẹ̀ mọ́. Mo sì ní àwọn 7,000 wòlíì Ọlọ́run tí mo tọ́jú. Bà tó ń sọ̀rọ̀ bákan tó ń pọ́n ara ẹ̀ lé Ọlọ́run pé ó dẹ̀ pé iṣẹ́ yìí ó ti sú ẹ. Ẹ má gbàgbé o, in the book of 1 Kings chapter 19. Èlíjà pèdè kan ní verse 4. Ó ní ó ti sú òun ò tiẹ̀ sọjọ́ àwọn bàbá òun lọ. Inú ìrìn àjò yẹn náà ló fi sá lọ sí orí òkè níbi tó lọ hide sí. And láti ibẹ̀ lọ kí mi ò wá sùn mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa tó pè ń wòlíì fún wa ni. Àti ibẹ̀ lọ ìgbà tí Ọlọ́run kọ sí níbi tó lọ sápamọ́ sí nínú kéèfù yẹn tó sápamọ́ síbẹ̀, Olúwa ní kí ló ṣe bí ìgbà ẹ̀kọ́ ló yẹ kó wà, ó ní má bínú báyìí ló ṣẹlẹ̀. Okay, Olúwa ní òkè ó dẹ̀ pé iṣẹ́ yìí ti sú ẹ, àkókò tó ká gbà ẹ̀ sọ́dọ̀. Ó ní òkè ó ní sọ̀kalẹ̀ máa lọ. Ó rí Jéhù, ó rí Azeli, ó ní yàn sí ipò ọba lórí Síríà. Ó rí Jéhù bákan náà yàn sí ipò ọba nílẹ̀ Ísírẹ́lì. Ó dẹ̀ rí Èlíṣà ọmọ Ṣáfátì yàn sí ipò wòlíì, ó ní yàn sí ipò ní ipò wòlíì bíi tirẹ̀. Ìgbà yẹn ni iṣẹ́ Èlíjà parí. Ìgbà yẹn náà fún Èlíṣà ní bátìnì. Ẹ wo ìpè tí ẹ wo bí a ṣe pè Èlíṣà wòlíì sínú ẹ wo bí a ṣe pè ìpè tí ẹ yàtọ̀ sí ìpè bá a ṣe pè Sámúẹ́lì. Bákan náà ẹ wo ti Mósè bákan náà, tá a bá ní ká lọ sínú Bíbélì náà, ẹ wo bí ti Mósè náà ṣe rí. Láti inú ìwé Ẹ́kísódù orí 2 ló ti bẹ̀rẹ̀, ó tẹ̀síwájú lórí 3 bí Ọlọ́run ti ń kọ sí ló ti ń bá a pàdé. Ó tẹ̀síwájú ní orí 4 ìwé Ẹ́kísódù bákan náà níbi Ọlọ́run ti ń farahàn Mósè tó pè é. Torí ẹ̀ bí ó ṣe pé oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ má gbàgbé o, ẹni tí a kọ́kọ́ pè bẹ́ẹ̀ tí ẹ pé Ọlọ́run kọ́kọ́ sọ pé wòlíì mi, ẹni àkọ́kọ́ ni òun ni Ábúráhámù. Bẹ́ẹ̀ ni òun ni Ábúráhámù. Nígbà tí ọba yẹn gba ìyàwó ẹ̀ tó kọ sí ọba yẹn pé ó gba ìyàwó ta ni? Ìránṣẹ́ mi ni o, wòlíì mi ni o, ó yá kó dá ìyàwó ẹ̀ padà báyìí ni o. Ábúráhámù fún rẹ̀ ó jẹ́ kí ni òun náà jẹ́ wòlíì Ọlọ́run. Ẹ wo bí ìpè yẹn bó ṣe lọ. Ohun tá à ń pè ní wòlíì, ohun tó jinlẹ̀ ni. Ohun tá à ń pè ní wòlíì ni ẹni tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n kí n pè báyìí pé ẹni tí ó fara ẹ̀jì fún Ọlọ́run, àkọ́kọ́ nìyẹn, ìfarajì fún Ọlọ́run. Wòlíì jẹ́ àkọ́kọ́ ni pé ẹni tó fi ara ẹ̀jì, tó make ara ẹ̀ available, tó dẹ̀ consecrate ayé ara ẹ̀, tó commit ayé ara ẹ̀, tó dedicate ara ẹ̀ fún Ọlọ́run pátápátá fún lílò rẹ̀. Òun ni àkọ́kọ́ ní ìtumọ̀ wòlíì. Ẹ̀kejì ni wípé ẹgbẹ́ ni o, lẹ́yìn tó fara ẹ̀jì fún Ọlọ́run tán, ó tún fara balẹ̀ láti gbọ́ ìtọ́ni Ọlọ́run àti láti gbọ́ ìtọ́ni Ọlọ́run fún àwọn ènìyàn, láti máa darí àwọn ènìyàn ní ọ̀nà rẹ̀.
wòlíì jẹ́ni tọ́lọ́run máa ń kọ́ sí epo òkè o èmi Olúwa mo fẹ́ ṣe nǹkan báyìí fún ìlú yìí àbí mo fẹ́ ṣe nǹkan báyìí fún àdúgbò yìí àbí mo fẹ́ ṣe nǹkan báyìí fún lágbájá àtẹni tó mọ̀ àtẹni tó mọ̀ àti tó kàn àti tó kàn Ọlọ́run á kàn mọ́ kọ́ sí wòlíì jẹ́ ó jẹ́ kòríkòsùn Ọlọ́run ẹni tó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí ẹni tẹ́ pé gbogbo àkókò rẹ̀ wájú Olúwa ló máa fi máa ń wà bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ náà nínú ayé Samuel tí mo sọ lẹ́ẹ̀kan yìí and ìyẹn lọ bẹ́ẹ̀ and má gbàgbé mo ti pèdè ẹ láàkọ́ wòlíì jẹ́ ẹni tí ó jẹ́ ènìyàn tẹ́ pé ó ti fi ara ìjì pátápátá fún Ọlọ́run ẹni tí ó ti fara jì tó ti rí tá a ti tún gbé nínú Kristi tó fara ìjì fún Ọlọ́run tí ẹ̀mí mọ́ Ọlọ́run gbé nínú ayé ẹ̀ tí ó bẹ́ẹ̀ tá a sì ń lò gẹ́gẹ́ bí àtùpà láti máa darí àwọn ènìyàn ipò kí ọ̀nà báyìí ní kẹgbà ọ̀nà báyìí ní kẹgbà tá bá wá kúrò lórí ìyẹn náà à á sọ̀rọ̀ lórí pé ókè o kí làwọn àmúyẹ wòlíì kì í ṣaláriwo wòlíì kì í ṣe tó bá ń tojọ́ jù òun ni mo ṣe máa ń wọ́ndà nípa mi ti máa rọ̀pọ̀lọpọ̀ tó bọ́ra ń wòlíì lé ní bọ́ ṣe máa ń ṣe ẹlẹ́jọ́ ẹlòmíì ò fara ìbalẹ̀ àtọ́ àwọn wòlíì oní newspaper àwọn ló pọ̀ jù ń ta lórí àwọn wòlíì guesswork èwo tó wòlíì newspaper ẹ ṣàlàyé. àwọn pọ̀ àwọn wòlíì social media wòlíì newspaper tẹ́ pé wọ́n máa gbọ́ àsọtẹ́lẹ̀ prophet kan wọ́n á gbọ́ ti lágbájá 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 wọ́n á kó pọ̀ àwa àjọ àwa pick àwọn kankan bẹ̀ àwa jáde pẹ̀lú ẹ̀ pé ẹgbọ́ báyìí lolúwa tún wí o ó mọ̀ pé bí kan ò bá gba ìkan máa gbà òun ni àwọn irú àwọn tí mo sọ yìí wòlíì newspaper ni wọ́n wòlíì social media ni wọ́n irú àwọn èèyàn wọn ṣe wòlíì wọn àwọn ṣẹ́rí wọn pọ̀ ń ta gan tó dẹ̀ mi ò ṣe wo program ẹlòmíì mi bá máa sọ pé báyìí lolúwa máa ń pè máa dẹ̀ máa confam mo tó ń sọ pé olúwa báwo ni olúwa máa ní òun ò sọ̀rọ̀ ọjọ́ kan wo program kan nulẹ̀ olóòtú ẹ̀ má bínú pé mo fẹ́ sọ ilé àwọn program kan lórí kébù ọ̀dọ̀ mi nílé lórí kébù náà ni decoder bá a ṣe ń wo program yẹn lọ ìrẹsẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ mo dẹ̀ wọnú ẹ̀mí pẹ̀lú ẹ̀mú ní olúwa ta lẹ́ni ọlọ́ba bẹ̀rẹ̀ sí ń bá mi sọ lórí wòlíì àbíkú ló pe rẹ̀ ẹni tí gbogbo èèyàn mọ̀ ní mi fẹ́ dárúkọ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí mo ní èmi àti àwọn ìlàjọ́ ń wo mo kàn dákẹ́ ni bí ìyàwó mi dẹ̀ mọ̀ bí mo ṣe máa ń ṣe ó kàn dákẹ́ ó ní bí dàdí ó pe orúkọ mi ó ní ṣé ò sí ó ní ẹ̀rí nǹkan kan fún ẹni mo ní má wọrí ó lè rí nǹkan kan fún ẹni ní kí ló ṣẹlẹ̀ mo ní ẹ má tún wo ṣánẹ̀lì mọ́ mo ní ẹ má wo ṣánẹ̀lì mo ní olúwa fi nǹkan tẹ́ni gbé dání ó fi hàn mí kò gbé Jésù lọ́wọ́ ṣùgbọ́n ó sọ̀rọ̀ Jésù lẹ́nu ṣùgbọ́n kò gbé Jésù lọ́wọ́ kò dẹ̀ sí Jésù lọ́kàn rẹ̀ olúwa ní nǹkan míì ló forí balẹ̀ fún gbóhùn Ọlọ́run mọ́ àtìgbà yẹn ṣánẹ̀lì yẹn ẹ lè rí ilé wa kàtàn ni wọ́n gbé lọ síbẹ̀ láíláí àwọn nǹkan àwọn èèyàn dẹ̀ mi ò fẹ́ lọ síbẹ̀ jù àwọn èèyàn dẹ̀ ló pọ́ńtà lónìí kọ́nà dáríjì wa kọ́nà ṣàánú wa mo máa ń bèrè kan omi tó máa mú oníṣàn kọjá rẹ̀ ìyẹn ò ní kókó sọ́ra ìdírakúdà ohun tọ́lọ́run pé kó máa jẹ ọ̀rọ̀ yóò ọ̀pọ̀lọpọ̀ láìkí ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ó jẹ́ ká máa bára wa sọ Ọlọ́run rán mi kí n bá wa sọ ni ibi tó bá kù díẹ̀ ibi tá a bá kù sí ká ṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ Olúwa ni wọ́n ń ṣiṣẹ́ ara wọn wọ́n ṣiṣẹ́ òun Ọlọ́run àpò ara wọn náà ń ṣe sí òkìkí ara wọn náà fi ń wá wọn ò ṣe iṣẹ́ yẹn fún òkìkí ìjọba ọ̀run àti fún òkìkí orúkọ Olúwa torí ẹ̀ ohun tó wà pátá bá ń sọ nípa àwọn àmúyẹ àwọn àpẹẹrẹ bí a ṣe mọ wòlíì ohun tó pọ̀ ni mo ṣe ń lọ síbi iṣẹ́ wòlíì ẹ má bínú olóòtú mo máa sọ nípa iṣẹ́ wòlíì yẹn àwọn àpẹẹrẹ bá ṣe mọ wòlíì jẹ́ nìkan tí pé nípa àpẹẹrẹ ó jẹ́ nìkan tí pé wọ́n tutù ní ìwà wọn ò dẹ̀ fẹ́ ariwo wọn ò dẹ̀ fẹ́ ìdọ̀tí ẹni tó onímọ́tótó ni wòlíì ohun tí mo ń sọ yẹ àwọn ìjìnlẹ̀ wòlíì lọ̀rọ̀ yìí lè yé ó lè má yé ẹni ara lásán tó ó lè máa pé kílẹ̀ ní yìí sọ yìí torí afúnmilóró ọ̀fẹ́ àtijọ́ kan nínú wọn abimi ni ìṣe pé bí àwọn ọ̀dẹ́ mi àbẹ́nìkan yìí pààtì mi no mo abẹ́ àwọn tí mo ti sìn abẹ́ àwọn pásítọ̀ mo ti sìn ní ìsìlábẹ́ wòlíì ṣùgbọ́n gbogbo àwọn abẹ́ tí mo ti sìn yẹn wọ́n dá mi mọ̀ pé eléyìí ò wòlíì Ọlọ́run ni láti kékeré wa wọ́n dá mi mọ̀ eléyìí wòlíì Ọlọ́run lélẹ̀ torí náà kí ni mo fi sọ báyìí ni wípé ó ní àwọn àmúyẹ tá a máa ń rí inú ayé wọn ènìyàn tútù ni wọn ìfẹ́ ariwo onímọ́tótó ènìyàn ni wọ́n dẹ̀ jẹ́ nìkan tí kò máa ń mix up pẹ̀lú àwọn èèyàn jù wọ́n ṣe party freak person ẹ̀ńtẹ́ pé ó láìkì òde gan
wòlíì tá tó wà ní ọ́fíìsì wòlíì iṣẹ́ yẹn wọ́n ṣe yẹn bẹ́yẹn agídí lẹ́ máa fi rí wọn ta ẹni tó bá gàgà lọ sí occasion ẹ̀ báyìí kẹfẹ́ ni ẹ tóbi gan ní ọwọ́ wọn gan wọ́n máa ń dẹ̀ lọ báyìí dẹ́kẹ̀ mọ́ ìjókòó tó ń wò báyìí yẹn ọkàn wọn ti wà ń bò mí gbogbo tó máa lò mí ò lè máa tó kankan pẹ̀pẹ̀ báyìí ó ti kó mi ó ti lọ ẹni bá ń bínú sí irú àwọn ikọ̀ bẹ́ẹ̀ ẹni ẹ̀ ń darẹ̀ láàmú ni torí kì í ṣòun náà bá a ṣe bẹ́ẹ̀ ni torí ẹni ìkè Ọlọ́run lórí ọ̀tọ̀ ni òun náà fi sọ pé ọ́fíìsì wòlíì yàtọ̀ sí other offices nínú iṣẹ́ ìránṣẹ́ ohun tí pásítọ̀ lè ṣe tí evangelist lè ṣe tí wòlíì bá dán òun gbà mẹ́ ó lè jìyà ẹ̀ ohun tó wà ń bẹ̀ nìyẹn torí ẹ̀ Jésù á ràn wá lọ́wọ́ wòlíì dẹ̀kẹ̀rí kì í ṣe tó máa ń kúndùn obìnrin kẹ́ẹ̀dì gbogbo èèyàn mú kì í ṣe tó kúndùn obìnrin bákan ẹ lọ sínú Bíbélì Èlíjà ṣe ti ẹgbórúkọ ìyàwó ẹ Èlíṣà ẹdá ìyàwó ẹ mọ̀ Sámúẹ́lì ṣe ẹgbórúkọ ìyàwó ẹ gbogbo àwọn wòlíì yẹn ti máa ní kí n máa dárúkọ wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ o Èzíkẹ́lì ẹgbórúkọ ìyàwó ẹ báwo lẹ ṣe ẹgbọ́ pé báyìí ṣẹlẹ̀ sí Àìsáyà bákan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ nìkan tó gbé wọn kúndùn nǹkan bẹ́ẹ̀ wọn fi bẹ́ẹ̀ kúndùn ẹ̀ lọ títí wọ́n níyàwó tó níyàwó nínú wọn ṣùgbọ́n wọn ṣe nìkan tó kúndùn ìranu àwọn ìranu kankan ìwọ wòlíì tó bá ti di kó ti lọ fara ó di pé kó máa ka mọ́ọ̀dé lè bá kó àyà sùn bá mọ ọjọ́ sùn bá kẹ́ni kan ìyẹn ti gbọ́fà àbí pé ìyẹn gan kó má tí ì ní Jésù kó má tí ì di àtúnbí torí ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n wọn ò tí ì mọ Jésù gangan nú ayé wọn tó o bá ti mọ Kristi tí ẹ̀mí mọ Ọlọ́run alààyè tó ti láyé rẹ kọjá tó ń gbénú rẹ tó wà ní ọ́fíìsì tá a pè é sí àwọn nǹkan yẹn máa dohun òdera sí ọ ni wòlíì gbé ayé wọn bíi pé kán wà níbì kan ṣàdá wà níbì kan ká máa bólú aṣọ àbí kó ra wà níbì kókó ṣàrà quiet síbẹ̀ wọn ń ṣaláriwo ènìyàn àwọn tá a fi mọ wòlíì pọ̀ àwọn tá a fi mọ wòlíì wọn pọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé wọn dẹ̀kẹ̀rí wọ́n jẹ́ ni tẹ́ pé ní oríṣi adẹ̀ tó ní oríṣiríṣi ìpele wòlíì àwọn wòlíì kan wà wọ́n pè wọ́n ní wòlíì aláṣẹ wòlíì aláṣẹ ó lè má ìmí lè má jẹni tó máa ń rí gbogbo wòlíì kan lórí ran gbogbo wòlíì kan lápapọ̀ fún ní ìṣíjú àbí tó máa rí ìran kékeré àwọn wòlíì kan wà tẹ́ pé wọ́n lè má rí but a fún wọn ní oore ọ̀fẹ́ àṣẹ àti ọ̀rọ̀ irú àwọn ìyẹn wọ́n wà ní ìpele àwọn tó operate gift of tongue ẹ̀yìn ẹ̀bùn ahọ́n àwọn wòlíì yẹn wà ní ìpele bẹ́ẹ̀ gbàmí báyìí wọ́n lè má rí nǹkan ṣùgbọ́n tó ń bá lanu sọ̀rọ̀ báyìí ẹ máa wò pé ṣé dáàdì báwo lẹ ṣe mọ̀ pé nǹkan yẹn ṣẹlẹ̀ kò dẹ̀ rí o ṣùgbọ́n a máa sọ pé torí ìpè ẹ̀ ní ọ́fíìsì ẹ̀ ló wà á fi ọ̀rọ̀ yẹn sí lẹ́nu they have gift of tongue tó máa ń sọ̀rọ̀ báyìí wọ́n máa sọ̀rọ̀ tó pé a máa tailor around ohun tó ń ṣẹlẹ̀ tàbí ohun tẹ́ni yẹn ń là kọjá bí ẹni kó rí ìran kò dẹ̀ ṣe àní èmi ìdẹ̀kẹ̀rẹ̀ kò lẹ́bùn ìríran kò lẹ́bùn ìgbohùn lọ títí ṣùgbọ́n bọ́lá ń ṣe ń bá lò nìyẹn àwọn wòlíì bẹ́ẹ̀ ni wọ́n operate gift of tongue ẹ mọ̀ pé ẹ̀bùn mẹ́sàn-án tí Paul kọ nínú ìwé 1 Corinthians chapter 12 ẹ̀bùn ìwòsàn ẹ̀bùn iṣẹ́ ìyanu ẹ̀bùn ìfèdèfọ̀ onírúurú ẹ̀bùn ìtumọ̀ èdè ẹ̀bùn àsọtẹ́lẹ̀ ẹ̀bùn ọ̀rọ̀ ọgbọ́n ẹ̀bùn ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ àwọn mẹ́sàn-án ni mo dárúkọ yẹn now mẹ́sàn-án yẹn a wá pín sí kàtígórì mẹ́ta ìkan wà gift of power ni under gift of power a ní gift of faith ẹ̀yẹn faith yẹn is special faith ni a ní gift of working of miracle a dẹ̀ ní gift of healing under gift of tongue bẹ́ẹ̀ ni ìyẹn náà wà ń bẹ̀ a ní prophecy atuni designing of the atuni interpretation of tongues àníyàn náà àdẹ̀tún ní diverse kind of tongues under gift ìkẹta ní ìpele kẹta ní under gift of revelation yẹn a ní word of wisdom word of knowledge àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí náà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àti prophecy náà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni mo ń tẹ̀ láti yànnà náà torí àkókò táìmù yẹn ń sá eré mo ń tẹ̀ láti manage táìmù yẹn ìyẹn nípa iṣẹ́ ìránṣẹ́ wòlíì àti bí a ṣe lè dá wòlíì mọ̀ àti irú àwọn wòlíì tó wà wòlíì àríran wà bẹ́ẹ̀ ni o bọ́lá ṣe ń bá wòlíì ẹ bó ṣe communicate pẹ̀lú wòlíì oníkálukú yàtọ̀ síra wọn ẹlòmíín wà á máa gbóhùn ni ìmí ìdẹ́wà kẹ́ á máa gbóhùn á dẹ̀ tún máa rí ìran bẹ́ẹ̀ ni o á dẹ̀ tún ìmí wà tẹ́ pé ó lè má tiẹ̀ wá gbọ́ kó ìmọ̀ àyà ní títí ẹ̀ a máa bẹ́ẹ̀ ni kìíní a máa wá bí èrò ọkàn ṣùgbọ́n ó máa ní agbára gan mọ̀ pé no eléyìí ò ṣe lásán with confirmation ló máa wá
ẹ wo a tún máa sọ̀rọ̀ yẹn jọ mi, ẹ jẹ́ kí n mẹ́nu kò mẹ́, ẹ jẹ́ kí n padà sórí iṣẹ́ wòlíì, torí ibẹ̀ yẹn náà mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀. Tí a bá ń sọ nípa iṣẹ́ wòlíì, iṣẹ́ wòlíì ni iṣẹ́ wòlíì, ó dẹ̀ ní ṣe pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ ní ṣe pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mímọ́. Ó ní ṣe pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mímọ́. Ó yàtọ̀ sí ìwé àsọtẹ́lẹ̀ tí wọ́n máa ń tẹ́lẹ̀ mí jogún lọ́wọ́ bàbá ẹ̀, àbí ìwé 7 book of Moses, ìwé 6 and 7 book of Moses tí wọ́n máa ń lò lénìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lò, I've never seen it anyway. I've never seen it anyway. But wọ́n máa ń lò 6 and 7 book of Moses, wọ́n máa fi ń wo àwọn kankan, àwọn tó ń wò yẹn nìyẹn. I don't know anything about that. Ṣùgbọ́n mo à ń sọ nípa ojúlówó ìtọ́ni ẹ̀mí mímọ́ lélẹ̀. Iṣẹ́ wòlíì ní ṣe pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mímọ́, and iṣẹ́ wòlíì dẹ̀kẹ̀rẹ́ ó ní bó ṣe ń jáde. Ọlọ́run ò ṣe é, kò sẹ́ni tó lè mọ títóbi Ọlọ́run tán àbí bí Ọlọ́run ṣe jẹ́ tán. No, gbogbo wa à ń sapá ká lè mọ̀, a dẹ̀ máa sapá àti máa mọ̀ àti tí a ó fi dàgbà fáyé yìí sílẹ̀. Kò sẹ́nikẹ́ni tó lè mọ Ọlọ́run tán. Ọba tó ti wà kán rí kése ni, èsì tánà ayérayé là ń pè é. Ṣùgbọ́n nǹkan kan tó wà níbẹ̀ ni wípé ẹ má jẹ́ ká máa ṣe àwọn àdábọ̀wọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lónìí tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nínú iṣẹ́ ìránṣẹ́. Wọ́n ti fi tú iṣẹ́ wòlíì, wọ́n ti fi ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Olóòtú ẹjọ́ ẹgbọ́n mi bẹ̀ yẹn sà, wọ́n ti fi tú iṣẹ́ wòlíì, wọ́n ti fi ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Ok, mo gbọ́ àwọn kan lórí ìránṣẹ́ Ọlọ́run kan lórí social media kan náà ni tó sọ ń bì kan. Ó ní chọ́ọ̀chì yẹn wọ́n fi òun síbẹ̀ láti máa tukọ̀ chọ́ọ̀chì yẹn. Òun ṣiṣẹ́ pẹ̀lú pásítọ̀ kan. Ó lóun ni assembly pastor church. Ó lóun wá láti ìránṣẹ́ kan, wòlíì kan kó wá ṣe program. Ó nígbà tí wòlíì yẹn ṣe program lọ, ó ní wòlíì yẹn bá rí ẹnìkan, ó pe woman kan jáde. Ó ní last born yín kọ́, ìyẹn ló wà, òun dà, ó ló wà ń bí. Last born ẹ̀ jẹ́ ọmọ kékeré, ó dẹ̀ ti bí àwọn ọmọ tó ti dàgbà, ṣùgbọ́n last born woman ẹ̀ jẹ́ ọmọ kékeré. Ó ní wòlíì yẹn wá sọ fún màá pé ìyá ọmọ last born yìí, òun ni ògo ìdílé yín o. Ó ní Olúwa sọ pé Olúwa ní kóun béèrè lọ́wọ́ máa pé ṣé ó lè gbà kóun gba ògo àwọn tó kù fọmọ yẹn, nígbé torí òun lògo ìdílé òun, pé ọmọ yẹn lògo ìdílé òun. Ṣé ó lè gbà kóun dájọ́ ògo àwọn ọmọ tó kù kóun gbé fún ọmọ yẹn. Pásọ̀ yẹn wá níbi tóun ti wá kọ́mẹ̀ nìyẹn pé wòlíì irú ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́ ń sọ yìí, kí lẹ́ ń sọ lẹ́nu nípa Olúwa sọ pé Olúwa ló sọ bẹ́ẹ̀ fún òun ní láíláí. Olùtọ́wá pé ọmọ yẹn lògo ìdílé, ògo tó gbé wáyé lọ Ọlọ́run sọ nípa ẹ̀ẹ́dẹ̀ pray fún kógo ẹ̀ lè tàn. Àwọn tó kù náà oníkálùkù wọn lólógo, ńgbẹ́ bá gba gbogbo wọn tẹ́ dalé ọmọ kan lórí, ṣé ìtumọ̀ ẹ̀ ní pé káyé àwọn yẹn kó wà ní lófo ni? Pásọ̀ yẹn sọ bẹ́ẹ̀ fún. And pásọ̀ yẹn bá ní ohun Olúwa tó ń gbọ́ nìyẹn, nǹkan kan bẹ́yẹn. And from there pásọ̀ yẹn bá ní okay o, ibi tá a máa parí ìsọjí sí lélẹ̀. Ìyẹn pásọ̀ tó invite ẹni ti bí nìyẹn o, tó invite wòlíì yẹn ó ní pé wòlíì ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ sí lélẹ̀ yìí o, ibi tó ń hẹ́ndì kìíní yẹn sí nìyẹn. Kí ni mo bá débẹ̀ ni wípé à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ wòlíì. Ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn. Who knows ohun tó fẹ́ ṣe ń bẹ̀ yẹn. Lóòótọ́ ló máa gbogbo àwọn ẹ̀kọ́ adájọ́ fábùrò, bàbá ńlá ìtàn ni. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní orí òkè kan táìmù kan. Ṣé ní gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ ọ̀rọ̀ yìí kó ẹjọ́ ẹ bá mi pé fọ́nrán yẹn jẹ́ kó rìn gan. Ẹ pé fọ́nrán yẹn jẹ́ kó rìn gan, àtiwọ́ tó jọ́mọ̀jọ́ tó ń gbọ́ mi bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe kí ni o, pé fọ́nrán yìí pé fọ́nrán yìí kó jẹ́ kí fọ́nrán yẹn rìn. Ẹjọ́ ẹ jẹ́ kó rìn gan, ẹ jẹ́ kí fọ́nrán yẹn rìn. Kí lohun tí mò ń sọ ń bẹ̀ ni wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí òkè kan, mo wà ní orí òkè náà ní ọdún náà lọ. Mi ò fẹ́ dárúkọ orí òkè yìí, ọ̀nà Ọ̀ṣun bẹ̀ yẹn ló wà. Mi ò ní bí mo kàn ṣe máa sọ nìyẹn. Orí òkè yẹn wà ní ọ̀nà Ọ̀ṣun state ń bíbà. Ní ẹni yẹn pé rẹ̀ ní pásítọ̀. Mo wà ní orí òkè ní kì í ṣe pé wọ́n sọ ìtàn yẹn fún mi. Ilé ìfúnra mi mo rí kòrókòrò. Ẹni yẹn pé rẹ̀ ní pásítọ̀. Ẹ mọ̀ gbà torí àwọn kan lórí òkè nǹkan kan báyẹn mọ̀, ẹlòmíì á lọ sórí òkè, ó mú wòlíì lórí òkè, má lọ máa pàdé wòlíì kankan lórí òkè. Ọ̀pọ̀lọpọ̀ tó ń pọ́nra wọn ní wòlíì tó wà lórí òkè, ìmíì ayé ẹlòmíì ti bàjẹ́ nu wọn.
tẹ́ pé ó ń wá ẹni tó fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ni. Òun náà ṣe máa ń sọ láwọn orí òkè yẹn pé ìwọ tó mú wòlíì wá tẹ́ ẹ̀jọ̀ wá sórí òkè má wàá lọ máa bá ti wòlíì kankan bíbà yìí o. Gbé tá máa ti gbá ẹ tá máa ti kó ẹ sínú yọ́yọ́ má wàá bá wọn. Wọ́n máa ń sọ lórí òkè dáadáa. Ọdún yẹn mo wà lórí òkè yẹn. Ẹni tó pera ẹ̀ ní pásítọ̀ yìí bó ṣe rí àwọn ọkùnrin géńdé ọkùnrin nìyẹn ló jẹ́ mẹ́sẹ̀jì fún wọn. Mẹ́sẹ̀jì tó fún wọn yẹn ìran tó lóun rí sí wọn yẹn ló fi fa ọkàn wọn mọ́ra. Ló bá mú wọn lọ sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ bíi àpáta orí òkè. Ni ó bá ní òkè pé òun máa ṣe iṣẹ́ ọlà kan iṣẹ́ ìbùkún kan fún wọn wípé àtọ̀ wọn náà máa lò wípé òun máa fi gbàdúrà pé Olúwa ní kóun fi gbàdúrà fún wọn wípé in fact wọ́n á ní owó yẹn débi téèyàn lówó dé. Àwọn ọkùnrin náà dẹ̀ gbé rọ́bà dé wọ́n lẹ̀ wọ́n dẹ̀ oh my God wọ́n dẹ̀ gbé rọ́bà dé wọ́n lẹ̀. Olóòtú àní àwọn náà wọ́n gbé lẹ̀ fún ni bóyá àwọn ló ń kà arrest wọn táwọn yẹn release ni I don't know wọ́n bá release. Ibi tán ti ń ṣe yàmàyàmà yẹn lẹ́nìkan ti rí wọn ní téńté nìyẹn rí wọn níbi àpáta yẹn níbi tí wọ́n ti ṣiṣẹ́ yẹn ìyẹn ló pariwo síta tá a fi mọ̀ táwọn bàbá orí òkè àti àwọn kí wọ́n fi mú ẹ in fact pásọ̀ yẹn wọ́n mú mọ́lẹ̀ tí wọ́n ṣe ní ẹ̀mọ́lẹ̀ ni. Àwọn tó bá wà lórí òkè lọ́dún tí mo sọ yìí orí òkè tí mo sọ yìí wọ́n máa mọ orí òkè tí mo sọ yìí. Mo wà ní orí òkè yẹn kì í ṣe pé wọ́n sọ fún mi. Wọ́n de pásọ̀ yẹn mọ́lẹ̀ bíi pé nǹkan ti ṣẹlẹ̀ sí ni. And ní alẹ́ ọjọ́ yẹn ni bàbá orí òkè gangan tó jẹ́ chairman lẹ́sẹ̀ wá ló pe àwọn tí wọ́n ṣe nǹkan yẹn fún. Àwọn yẹn náà bíi pé bóyá ó ti lo nǹkan ìráníyè fún wọn ni I don't know. Lẹ́sẹ̀ wá ń pray fáwọn yẹn wípé ohun tó gbà lára yín kó lọ́wọ́ kó dà padà. Pásítọ̀ yẹn wọ́n fi lé àwọn ọlọ́pàá lọ́wọ́ nìkan lọ jẹ́lẹ̀. Kí ló pè fáwọn arábí yẹn? Ó mọ̀ fáwọn arábí yẹn wọn ò mọ nǹkan kan. Ó lóun fẹ́ ṣiṣẹ́ wòlíì kan fún pé àtọ̀ ìdí wọn lòun máa lò. Ṣé rí wòlíì ti ba ayé jẹ́ lónìí? Ọwọ́ wòlíì la gbé àtúnṣe ayé lé lọ́wọ́. Ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà láti ń bá ìbàjẹ́ tí ò ṣeé sọ tàbá mẹ́. Ẹ̀yin náà worú yẹn nígbà tó bá ń lò gba àwọn ẹ̀gbọ́n ó gbà fábùrò bàbá ńlá rọ́ ló wà mẹ́. Ó ní nǹkan tó fẹ́ ṣe mẹ́yìn. Ìgbà tó bá lọ ń tẹ àtọ̀ ìdí ọkùnrin ẹgbẹ́ olófẹ́ fi ṣọ́la fún Olúwa ní pé kò ṣe kinní kan fún irọ́ ló wà ń bẹ̀. Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀. Àrí bẹ́ẹ̀ láti ẹnu Genesis wọ Revelation kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká yé ba iṣẹ́ ẹ wo a lè bá iṣẹ́ Olúwa jẹ́ ara wa là ń sọ lẹ́nu. Ẹ wo réètì bí ọ̀pọ̀lọpọ̀ bó ṣe kúrò nínú eré ìje ìgbàgbọ́ tí wọ́n dẹ̀ ń sẹ́ ìgbàgbọ́ pé àwọn ò ṣe ìgbàgbọ́ mọ́ all because of ohun tó bá lọ́wọ́ àwa ìránṣẹ́ Ọlọ́run tá à ń ṣe fún wọn. Obìnrin wá bẹ́ẹ̀ fún àdúrà di nẹ́ẹ̀sì ní ó dẹ̀ tilẹ̀kùn mọ́ mọ́nú ọ́fíìsì ó bá sùn. Ó ní ẹ kó má wọrí pé wàá fún lówó náà kó má wọrí náà. Ẹ sọ fún mi ṣíṣẹ́ wòlíì náà nìyẹn. Tá a bá ń sọ nípa iṣẹ́ wòlíì ìtọ́ni ẹ̀mí mímọ́ ló ń jẹ́ iṣẹ́ wòlíì. Àdúrà máa ti dé ìpele kan bẹ́ẹ̀ ni Olúwa dẹ̀ jáde láti ọ̀run wá pé ọmọ gbọ́ báyìí ní kẹ́ ṣe fún nǹkan yìí báyìí ní kẹ́ ṣe fún nǹkan yìí. Ohun tó ń pè ní iṣẹ́ wòlíì ni ìgbésẹ̀ fún àwọn ìtọ́ni Ọlọ́run yẹn náà pè ní iṣẹ́ wòlíì. Ọdún kan ìjọ kan obìnrin kan wá rí mi fún ọmọ òun àtọ́pẹ́ tí wà nínú ìgbẹ́rẹ́ òun ti ṣe díẹ̀ wọn ọ̀rọ̀ ọmọ bí wọ́n ti gbàdúrà ṣe gbogbo ẹ̀ wọ́n dàbá mi ẹnìkan ló mú wọn bá mi mú mọ̀lẹ́ ṣe ń pè fún Olúwa dẹ̀ ní ọ̀rọ̀ wọn ò gbàwẹ̀ mọ́ kò gbá ẹni tì mọ́ Olúwa ní kán lọ ra ọsàn wá tó lọ́mọ nínú kán dẹ̀ ra oyin bọ́tù kékeré kan wá Olúwa ní kí n bless ẹ̀ fún wọn ó tán gbé kán dẹ̀ máa lá oyin yẹn kán mú ọsàn yẹn kán dẹ̀ lá oyin yẹn ó tán bàtán dẹ̀ lọ rọ ọsàn yẹn wá mo dẹ̀ bless ẹ̀ fún wọn wọ́n dẹ̀ lọ ṣe wọn ò tí ì lá oyin dé ọ̀sẹ̀ bíi wọn ò tí ì lá oyin yẹn parí Ọlọ́run ti ṣe yanu ọmọ náà tó wá tipẹ́tipẹ́ ó dẹ̀ lóyún ẹni tí mo sọ nísìnyí lẹ́yìn tó ti bí ọmọ yẹn nísìnyí tó ti bí wọn bíi méjì sí báyìí àìmọye bẹ́ẹ̀ ìtọ́ni ẹ̀mí mímọ́ ni ohun Olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀ ohun Olúwa máa jáde pé ọmọ báyìí ní kí ẹgbẹ́gbèsè báyìí ṣíṣe nǹkan yẹn ṣíṣe gẹ́gẹ́ bí ohun Olúwa náà pè ní iṣẹ́ wòlíì ṣíṣe gẹ́gẹ́ bí ohun Olúwa là ń pè ní iṣẹ́ wòlíì kì í kàn ṣe yánmayànmá máa gbàtọ̀ dé ọkùnrin ẹgbẹ́ ló máa bọ́kùnrin sùn ọkùnrin á máa bọ́ obìnrin sùn á máa ṣe gbogbo ìyẹn kọ́ náà pè ní iṣẹ́ wòlíì Jésù á ràn wá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti bastardize ẹ̀ all in the name of pé kán lè fi rí owó gbà tàbí gbogbo nǹkan báyìí dẹ̀kẹ̀rẹ̀ wọ́n fi ń ba iye ara wọn jẹ́ ni
lórúkọ Jésù ayé wọn ò ní bàjẹ́ o. Ẹ bá mi Àmín. pín fọ́nrán yìí fún gbogbo àwọn ikọ̀ àti Jésù á dì wá mú. Àmín. Ah, Ẹ jọ̀ọ́ jẹ́. sà. Ẹlòmíì sà. ẹ má bínú lóṣù Okay. ẹ má bínú ẹlòmíì gá sọ̀rọ̀ ẹ má bínú lóṣù ìmíì gá sọ̀rọ̀ yẹn ní Olúwa ní pé mọ́tò tó ń lò yẹn gangan ni kò gbélẹ̀. Olúwa ní mọ́tò tó ń lò yẹn gangan ni kò gbélẹ̀. Ó dẹ̀ pé ẹni yìí mọ́tò yẹn kan lónìí onígbogbo mọ́tò tó ń lò lẹ̀ tó bá fúnra ẹ̀ gbé wá fúnra ẹ̀ ọ̀nì sóhun kiri pé Olúwa Ọlọ́run bá wọn sọ̀rọ̀ pé kó gbé mọ́tò yẹn lé ọ̀tọ̀ nìyẹn. Ẹlòmíì ó láwọn tó bá ṣiṣẹ́ báyìí wá ní bóyá nìkan wá rè fàdúrà á ní ẹ lọ bá mi wo mọ́tò tó gbé wá tó bá yẹ kó mọ́tò tó bá yẹ kó at least káàtẹ́ kó jiná gidi ni ó máa mẹ́sọ̀ kó ń gba káà yẹn lọ́wọ́. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn nọ́sẹ̀nsì ni àwọn nǹkan tí ò tọ̀nà nìyẹn ìyẹn ò ń ṣiṣẹ́ wòlíì tó Olúwa ní ká ṣe. Jésù á ràn wá lọ́wọ́. God bless you. Àmín. Yes sir. Sára ṣe wòlíì náà ni kéèyàn gbọ́wọ́ léèyàn lórí. Ẹ ṣé gan. Ó wà nínú Bíbélì ìgbọ́wọ́lé wà nínú Bíbélì ṣùgbọ́n Bíbélì náà kàn sọ̀rọ̀ kan ṣe nínú ìwé Tímótì nàbí ìwé Tímótì náà ni pé ṣọ́ ó ní lay no hands on no man suddenly mi mọ Yorùbá yẹn sọ mẹ́rin ó ní lay hands on no man suddenly so that you don't partake of his you don't partake in the sin. Ó ní má ṣe gbé ọwọ́ lé ènìyàn lórí anyhow ó ní kó má bàa jálábàápín pẹ̀lú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n nǹkan kan tó wà bẹ́ẹ̀ ìyẹn ọ̀tọ̀ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni wípé laying of hands is scriptural gbígbé ìgbọ́wọ́ léèyàn lórí ó wà biblical ó wà gẹ́gẹ́ ó wà ní ìtọ̀nà àti ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run kò sóhun tó bá dín bẹ́ẹ̀ tàbá tí ó kàn jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìtọ́ni àti ìdarí. Gbogbo èèyàn kọ́ léèyàn gbọ́wọ́ lé à á ṣe pẹ̀lú ìtọ́ni àti ìdarí. Tá bá wo ìgbé ayé Jésù gbogbo èèyàn kọ́ ló gbọ́wọ́ lé náà. Èmi á kàn sọ̀rọ̀ ni ẹni á dẹ̀ lọ èmi á gbé ọwọ́ lé èmi ó kàn máa ní kó yá go and do this ó tán. Gbogbo ẹ̀kọ́ ni ìgbọ́wọ́lé táàbẹ̀ ẹlòmíì wà pé tí ò báyìí tí ìgbọ́wọ́lé báyìí ó believe pàdúrà ò tí gbà. It's a lie. The workings of God is not stereotyped and the workings of God is not monopolized. So God works in diverse ways. Bí mo ṣe lè sọ nìyẹn. God bless you sir. Àwọn kan sọ pé ẹlòmíì ti kàgbákò látòrí pé ó tẹ orí ẹ̀ kalẹ̀ wọ́n gbọ́wọ́ lé lórí. Sà ẹ̀ẹ́dẹ̀ sọ pé kò sí ní tó burú ńbẹ̀ irú táwọn yẹn wá ń kọ́. Bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ n sọ pàdé ẹgẹ́ tí mo sọ yìí dáadáa mo sọ ní ọ̀nà ipa méjì ló wà. Kò sóhun tó bá dé pé èèyàn gbé ọwọ́ léèyàn lórí ó dẹ̀ tún léwu òun mo ṣe kóòtù báìbù ẹ̀ka yẹn. Bí Bíbélì ní pé ká ṣọ́ra láti máa gbọ́wọ́ léèyàn lórí anyhow ká má bàa jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ìyẹn mo ṣe clear ẹ̀. And number 2 ni pé ṣe rí ìgbọ́wọ́lé mo sọ lẹ́ẹ̀kan pé ó ní ṣe pẹ̀lú ìtọ́ni àti ìdarí Ọlọ́run. Gbogbo nǹkan kọ́ lèèyàn gbọ́wọ́ léèyàn lórí pé eléyìí nìkan ẹ ti gbọ́wọ́ lé lórí no. Yes everything kọ́ ni ìgbọ́wọ́lé. Ok mo fẹ́ sọ incidence yìí o ẹ má bínú olóòtú. Yes sir. Eléyìí ṣẹlẹ̀ sí bàbá mi kan ní Olúwa. Bàbá mi kan ní Olúwa òun ló sọ story tí mo fi mọ story. Wọ́n ní obìnrin yẹn ó jẹ́ lára àwọn workers church wọn. Àṣé wọ́n rán wá láti inú ẹgbẹ́ àjẹ́ ni àwọn ò mọ̀. Ó dẹ̀ jẹ́ nìkan tó wà very vibrant ó jẹ́ pé ó jẹ́ olùfọkànsí pé up and doing nínú church. Usher ní o ṣùgbọ́n òun ló máa ṣe usher òun lè máa tún bá ní sanctuary keeper tó máa gbálẹ̀ ṣe gbogbo ẹ̀ òun ló máa tún máa ṣe ó ṣàgbéṣẹ́ yẹn lárugẹ gan ó gbéṣẹ́ Olúwa yẹn sọ́kàn gan ṣe pé kò sí pásítọ̀ tó bá rí irú obìnrin bẹ́yàn àbí irú èèyàn bẹ́yàn á ní irú àwọn èèyàn táwọn fẹ́ lélẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ láì mọ̀ wípé a rán wá sínú church yẹn ni láti wá bi ìránṣẹ́ Ọlọ́run ṣubú láti wá attack man of God yẹn. Ọjọ́ kan obìnrin yẹn ló confess ti ohun tí mo sọ yìí ó tá a fi mọ̀ wọ́n ti ró obìnrin yìí ní agbára nínú agbára òkùnkùn wọn nínú ìjọba àjẹ́ wọn. Wọ́n sọ fún pé ṣáà make sure pé ó gbé ọwọ́ lé ẹ lórí pé pásọ̀ yẹn gbé ọwọ́lé pé tó bá fi lè gbé ọwọ́lé lórí báyìí pé àwọn máa transfer ọfà yẹn sí lára pé ó máa wúkú ni pé pásọ̀ yẹn máa wúkú ni. Ọjọ́ tá a dẹ́ sọ pásọ̀ yẹn kàn ń pray fáwọn èèyàn Ọlọ́run dẹ̀ dárí pé kó wọ́n lé hàn sáwọn orí àwọn èèyàn ó dẹ̀ ń dáwọ́lé wọn pray fún wọn. Lédi yẹn bá ní ò bá lu opportunity yẹn òun náà bá gbóòrùn sí abẹ́ ọwọ́ ẹ̀ olóòdẹ̀ gbé ọwọ́ lé òun lórí. Ó ní ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin pé kàkà kí ọfà wọlé sí lára ó ní kíní yẹn dáhùn lára. Ó dáhùn lára. Ṣé ẹ ń gbọ́ mi báyìí?
ó ní kíní yẹn kàkà kó wọlé kọfà yẹn jáde kó wọlé sí pásítọ̀ lára ó ní ara tòun níṣẹ́ ti dáhùn. lẹ́yìn ọjọ́ yẹn ó lóun ò lè wá ṣọ́ọ̀ṣì mọ́ ìgbà tó máa wá ní after 1 week tó máa fi mọ́tò gbé wá sí ṣọ́ọ̀ṣì pé kan gbé wá bá pásítọ̀ lédi yẹn ti wú ó ti wú gan. ó wá ní pé òun mọ̀ pé òun máa kú ṣùgbọ́n kóun tó kú kóun kọ́kọ́ confess fún pásítọ̀ náà ó wá confess pé ẹ̀sà dádì nǹkan báyìí báyìí náà ni kóun ṣe fún yín o ṣùgbọ́n nǹkan báyìí báyìí lòun bá pàdé ló ṣẹlẹ̀ sóun ó ní nǹkan tí ẹ kó wọ̀ yín lára ló padà sóun lára ó ní òun ló fa gbogbo ó lóun ló fa inú àìsàn tóun wà yìí bàbá àdẹ pásítọ̀ wá sọ pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ìwọ ló yàn bẹ́ẹ̀ òun fi Jésù lọ ẹ ò gba Jésù wọ́n ní kó wá mú òun àbí ṣó ní ọjọ́ kan tóun sọ ní ibi rí ni ó ní nóòsà ó ní ṣùgbọ́n wọ́n rán òun níṣẹ́ ni ó ní kò sí wàhálà ó ní ẹ máa gbé lọ bó ṣe yan tiẹ̀ nìyẹn mo ṣe gbé kó báyìí kò tó bí ọjọ́ kejì àbọ̀ ọjọ́ kẹta lédi yẹn kú. mo fẹ́ fi lè bá gbogbo ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ dé gbogbo èèyàn lèèyàn gbọ́ wọlé lórí ṣùgbọ́n ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí Ọlọ́run bá ṣe darí ẹ̀mí mímọ́ ló ń darí wa. ẹlòmíì bí lè pé ẹ mọ̀ ṣe rí iṣẹ́ ìránṣẹ́ yìí ó nílò ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ò farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ẹlòmíì bí lè pé bí ìgbà Ọlọ́run ti ń lò òun tóun bá fátẹ́gùn báyìí pé àwọn èèyàn máa ṣubú lọ ó bí pé òun ti ní gbogbo ànáìtì gbọ́ mi dáadáa ó tí ì ní nǹkan kan afẹ́fẹ́ lásán òun ló ṣe ń lò ẹlòmíì bí pé yẹ́sù tó ń bá dijú tó ń bá lajú báyìí ó máa rí gbogbo ìran èmi tí mo jókòó nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Jésù mi ò gbéra mi ga tó bá déwájú mi ò nídìí kó sọ̀rọ̀ Ọlọ́run á máa fi bó ṣe jẹ́ á máa fi hàn mí ni tí orúkọ ẹlòmíì táà dẹ̀ máa dárúkọ ẹ̀ pé orúkọ yìí jẹ́ báyìí á máa níbẹ̀ ni ṣùgbọ́n a ò gbéra wa kalẹ̀ àwọn ẹ̀bùn tí ọ̀pọ̀lọpọ̀ tó ń pọ́nlé láyé òde òní kò jẹ́ mi lójú torí a bí mi ní wòlíì mi ò dẹ̀ torí ẹ̀ kí n torí ẹ̀ pé kí n abuse orí ọ̀fẹ́ yẹn kí n máa fi máa gbá àwọn èèyàn no that's why if you call me over the phone I will ask you kí ló fẹ́ ni I don't need to make myself so open to you torí ẹ̀ ohun tí mo fẹ́ sọ mẹ́ ni pé àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ níṣẹ́ yìí àìlẹ́kọ̀ọ́ ló mú kọ́pọ̀lọpọ̀ máa pàdé ikú tó ń pàdé ń bẹ̀ á gbọ́wọ́lé tó yẹ kó gbọ́wọ́lé á ṣe nǹkan tó yẹ kó ṣe ń gbà mí á gbàdúrà fẹ́ tó yẹ kó gbàdúrà fún àwọn ogun kan wà tẹ́ pé tó máa gbé wá bá báyìí ìkípẹ́ ni à ń béèrè Olúwa ṣó fẹ́ ká dáwọ́lé iṣẹ́ á ní no á ní ẹni kó máa lọ torí bó bá dáwọ́lé iṣẹ́ yẹn àyọ ọmọ ẹ̀ kan náà máa fi gbà tàbí kíyàwó ẹ̀ bá lọ tàbí kó wọ́n gan kó after that báyìí kó wọ́n gan fúnra kó wọnú wàhálà kì í ṣe pé yàn ń bẹ̀rù ṣùgbọ́n àwa kọ́ la níṣẹ́ Ọlọ́run ló níṣẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbóhùn ẹni tó níṣẹ́ torí ẹ̀ gbígbé ọwọ́ lé ó léwu lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ láyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ tẹ́lómi kọ̀wé ẹ̀bọ̀ àmọ́ tó kọ̀wé ẹ̀bọ̀ kó tó rí pé wá ṣiṣẹ́ ìránṣẹ́ ó léwu nípasẹ̀ gbígbọ́wọ́lé anyhow wọ́n ti fi gba ògo ọ̀pọ̀lọpọ̀ bí pásọ̀ ṣe ń gbòògo ọmọ ìjọ mi nípasẹ̀ ìgbọ́wọ́lé bẹ́ẹ̀ ni ọmọ ìjọ mi náà ó àtàkì pásọ̀ náà nípasẹ̀ ìgbọ́wọ́lé ọ̀nà méjì nítorí àwọn ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo èèyàn tó ń gbọ́ mi wá kíyè sára Jésù á ràn wá lọ́wọ́. àmín sà ìkan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tí wòlíì kan aṣọ gbogbo bí ìtọ́ tí mo fẹ́ sọ God bless you sir. ìkan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tí wòlíì kan tó gba Ọ̀ṣun Òṣogbo lọ níbi tí wọ́n ti lọ ń gbọ́wọ́lé àwọn òòṣà tí ń bẹ ń bẹ irú gbọ́wọ́lé yẹn náà ńkọ́ ṣètò ni Ọlọ́run ni. ẹ ṣeun olóòtú ẹ ṣe gan fún ọ̀rọ̀ yẹn ṣe rí ti aspect ibi tẹ́ ẹ mẹ́nubà yẹn àwọn tó lọ ń gbọ́wọ́lé Ọ̀ṣun Òṣogbo àbí kí lẹ pè é tí wọ́n ṣò lẹ́nujọ́ mẹ́ta ó lè yẹn àkọ́kọ́ máa sọ báyìí mo mọ̀ pé àwọn míì lè gbé parí wọ́n sọ pé kí ni pásítọ̀ yìí ń sọ lẹ́nu ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ká mọ reason tí mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí iṣẹ́ tí à ń ṣe yìí àwa kọ́ la níṣẹ́ o ẹ jẹ́ ká kọ́ ní mindset yẹn náà wípé àwa kọ́ la níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣiṣẹ́ yẹn bí ẹni pé àwa la ní ẹlòmíì gan nísìnyí gan torí pé Ọlọ́run dẹ̀ wá ti pè báyìí òun gan fúnra ẹ̀ ló wá ń pe Ọlọ́run ẹni àṣojú iṣẹ́ báyìí òun gan ló ń lo Ọlọ́run ẹni àwọn ó ń lo Ọlọ́run ó ń lo bó ṣe wù ni and kílẹ̀ ló fà á ni pé kò sí ìmọ̀ kò sí ẹ̀kọ́ ẹlòmíì bí lè pé òun ti ní ìmọ̀ yẹn tán kò dẹ̀ ní kankan
are very sorry láti sọ eléyìí ẹlòmíràn tó máa ń wà ṣùgbọ́n máa ń wo nǹkan tó ń sọ pé kí lélẹ́yìí sọ eléyìí gan kò tí ì lè ṣe Sunday school teacher ní ṣọ́ọ̀ṣì tí mo wà màá ṣe nìkan yọpò kan lọ jẹ́ kó máa ṣe kó sì wà ní training ẹ̀ẹ́dẹ̀ tí máa gbọ́ àti máa pèrè ní wòlíì prophet please iṣẹ́ tí ìgbéraga a fi ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ni a ò sọ̀rọ̀ ní ìbàjẹ́ fún ẹnikẹ́ni irú tí ẹ sọ yẹn ní sí pé wọ́n lọ ń gbé wọlé òòṣà kan ní Ọ̀ṣun Òṣogbo àti nǹkan kan báyẹn nọ́mbà wọn àtà ló ràn wọ́n ṣe. wọ́n lọ lọ́hùn ìgbà táwọn èèyàn kan béèrè bẹ́ẹ̀ wọ́n lọ lọ́hùn. ibẹ̀ yẹn wọ́n lò fún tourism ni fún tourist kìíní náà lò fún tourism ni ibẹ̀ yẹn náà lò kíní ẹ̀ fún pé káwọn àwọn tó bá fẹ́ wá sí kíní kan lọ síbẹ̀ torí ẹ̀ mi ò wá mọ Ọlọ́run tó sọ fún wọn pé kán lọ bẹ̀ ọ́ I don't know about that one ṣùgbọ́n nǹkan kan ni mo kàn mọ́ ni pé Ọlọ́run wa ó jẹ́ Ọlọ́run tó mọ̀ òfin tó dẹ̀ ní ìlànà orílẹ̀-èdè yìí kì í ṣe lẹ́sìn kan ilẹ̀ wa ò ń ṣe lẹ́sìn kan ká má dá ìjà ẹ̀sìn lẹ̀ òtítọ́ ò lè ní ká má sọ ohun ẹlòmíì lè má láìkọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣùgbọ́n ẹja gbé lọ sí Bíbélì bákan náà ibo lẹ ti rí iṣẹ́ ìránṣẹ́ Jésù ní Matthew, Mark, Luke and John kẹwàá kó mbẹ kẹwàá lọ sí inú àwọn àpọ́stélì níbi tí wọ́n ti lọ ń ṣe gbogbo nọ́sẹ̀nsì yẹn ibo lẹ ti rí ìgbà tí Paul gan ní Áténì ní iṣẹ́ àwọn àpọ́stélì ní Áténì ní Iconium ní Áténì tí Paul gan tó máa wà láàrin àwọn tó ń pera wọn níbi àbọ̀rìṣà bí kankan ó ní bó ṣe wọlé sí wọn lára ó ní bó ṣe rìnrìn yẹn ìgbà tó dẹ̀ máa rìnrìn yẹn báyìí Ọlọ́run dẹ̀ ó gba owó ẹ̀ ṣiṣẹ́ àti ọgbọ́n Ọlọ́run tó lò ó gbà ṣiṣẹ́ àwọn yẹn ṣe kí ni wọ́n dẹ̀ da Jésù mọ̀ ó convert wọn sínú Kristi kò ṣe ní ìlànà pé ìṣọ́ọ̀ṣì pé ó dá wàhálà lẹ̀ no àìní ẹ̀kọ́ ni àìní ìmọ́tótó ni ẹ wo nǹkan tó ti sà bàtà wọn lọ ṣe irú nǹkan tó ṣe níbẹ̀ yẹn náà bàtà wọn yẹn náà máa ṣe wọn lọ bí ajá àbí nǹkan kan wọn gbóṣà lọ bí àbí ṣọ́n bí ajá ni àbí nǹkan kan. wọ́n lọ bẹ́ Ògún sínú ṣọ́ọ̀ṣì. wọ́n tún gbé Ògún lọ sínú ṣọ́ọ̀ṣì. ẹ tẹ̀síwájú. ẹ ló ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín dáadáa. wọ́n bẹ ajá àbí wọ́n ṣáà lọ ṣe bí kíní kan Ògún àdónà sínú church kíni ìjà ń bọ̀ nìyẹn wàhálà ń bọ̀ nìyẹn. who send them tá a bá tiẹ̀ lẹ́fẹ̀ẹ́ kò síbi tí ìbọ̀rìṣà ò sí o kò sí ìlú tí ò sí àwọn ọmọ Ọlọ́run máa gbàdúrà ní àádẹ́ dúró de ìtọ́ni Ọlọ́run kí Olúwa wí ìgbésẹ̀ olóní ká gbé mi ò ń ṣe Ọlọ́run o ṣùgbọ́n Ọlọ́run rẹ̀ sọ pé kán lọ síbẹ̀ yẹn kán lọ máa ṣe tán ṣe yẹn no. Ọlọ́run ò sí ibi rúdurùdu. Ọlọ́run kì í gbé ibi rúdurùdu. Our God is not author of confusion. God can never and ever, because God will never contradict his word. He's a God of peace, a God that maintains peace among his people. Blessed are the peacemaker, who shall be called children of God. Ohun tó sọ nìyẹn. Ṣé ẹ ń gbọ́ mi báyìí? Bẹ́ẹ̀ni, mò ń gbọ́ yín dáadáa. Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀. Kán yé parọ́ mọ́ Ọlọ́run. Jẹ́jẹ́ ni òòṣà wọn dúró síbẹ̀. Kò ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. And kò dẹ̀ dí Ọlọ́run lọ́wọ́ iṣẹ́ tó máa ṣe. Kò dí lọ́wọ́ o. Kò dí lọ́wọ́ rárá. Nígbà yí àwọn Babalọ́lá ń gbà náà ká mú kóònù Bíbélì ká tún padà sínú àwọn ìtàn tó ṣẹlẹ̀ nínú ayé. Báwo tẹ̀ tí ìsìláyé gbà náà a gbọ́ ìtàn. Àwọn bàbá yẹn ò kò gìrì kan lọ sílé Ògún àbí ilé ọkàn ní ó yá agbé Jésù adé o ó yẹ ẹ̀yẹ bọ́dẹ́ yẹ kí no wọ́n wá bá wọn níbi tán wà àwọn olóògùn wá bá wọn níbi tán wà ní àwọn ọlọ́ọ̀yá Ṣàngó wọ́n bá wọn níbi tán wà ní ohun tó wà ń bẹ̀ nìyẹn wọn kọjá ìyá ara wọn ìyẹn ò dẹ̀ ní kọ́lọ́run máa move ibi tá a wà ibi tí mo orí pẹpẹ tí mo jókòó sí bẹ́ẹ̀ ni a lè bá ilẹ̀ sọ̀rọ̀ ká bá májẹ̀mú sọ̀rọ̀ kọ́lọ́run gbé bá májẹ̀mú orílẹ̀ yìí jẹ́ gba ìjọba orílẹ̀ yìí á dẹ̀ gbà á gbogbo òòṣà tó wà ń bẹ̀ wọ́n kàn ń dara wọn láàmú lásán ni wọn ò ní níṣẹ́ yẹn ṣe náà tàn tìgbà tí má ṣẹ̀ wá kó ń bí pé kí wọ́n á ní òkè o ibo lójúbọ òòṣà ìlú yìí o ẹ̀yà mú mi lọ ọbẹ̀ o kí n lè máa gbọ́ wọlé ibẹ̀ ṣé pé a fẹ́ dá wàhálà lẹ̀ ni wàhálà ẹ̀sìn la fẹ́ dá lẹ̀ yẹn tàwọn mùsùlùmí náà wà bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn kejì náà bẹ́ẹ̀ pé àwọn náà máa sọ pé kìnnìkan a fẹ́ dá ìjà ẹ̀sìn lẹ̀ nìyẹn torí ẹ̀ irú nǹkan báyìí yẹn kò jẹ́ kó rí bẹ́ẹ̀
ká gbé ní àlàáfíà bí a ṣe lè jèrè ọkàn wọn fún Kristi nìyẹn. And number 2, ibẹ̀ yẹn fún tourism center náà pé tourism center ni is for everybody to go there, move around, do whatever you want to do and leave. Ìjọba ò lè mọ̀ọ́mọ̀ fún wọn ní àṣẹ orí tán sọ pé wọ́n fáwọn láṣẹ káwọn tó wọbẹ̀. Àṣẹ tán fún wọn ní pé ẹ lọ bẹ̀ as a tourist. And after whatever you want to do there, leave, not to go and láti lọ máa gbọ́ wọlé òòṣà àbí láti lọ máa ṣe whatever. Ìyẹn kọ́ ni ìjọba ò lè fún wọn ní àṣẹ bẹ́ẹ̀ láéláé. Torí náà ohun tí mo kàn máa sọ bẹ́ẹ̀ ni wípé ká má dájà ẹ̀sìn ńlẹ̀. Àwọn olórí ìjọ yẹn pẹ̀lú àwọn ọmọ ìjọ pẹ̀lú àwọn pásítọ̀ tó kó sí abẹ́ yẹn in fact number 2 ni pé kó lórí ìjọ yẹn kó bá àwọn pásítọ̀ yẹn sọ̀rọ̀ kó má kó bá iṣẹ́ ìrìnsẹ̀ ẹ̀ because those people can go extra mile. Anything ló lè ṣẹlẹ̀ torí wọ́n ti lọ fọwọ́ ara wọn fa wàhálà wa and those people can go extra mile to do anything for them. Àwọn ọmọ ìjọ tó ń lọ sí ìrùjọ orúbẹ yẹn ní orúbẹ tó sọ yẹn inú ewu náà kó wọn sí inú ewu náà kó wọn sí torí náà ká wà be very careful please let your eyes stay there torí inú ewu náà kó àwọn ọmọ ìjọ bẹ̀ sí we have to be very very careful torí ohun tí mo máa sọ bẹ́ẹ̀ náà nìyẹn sá. Ó dáa, ẹ ṣeun. Kí tó béèrè tá a fi mọ káàdì ẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ wo lẹ ní fáwọn èèyàn àtàwùjọ lásìkò yìí? Sá nípa àsọtẹ́lẹ̀ Jésù á ràn wá lọ́wọ́. Àmín. Ọkàn wa balẹ̀. Mo fẹ́ sọ báyìí àkọ́kọ́ náà mo fẹ́ sọ bí eléyìí pé gbogbo èèyàn ẹ jẹ́ ká kún fàdúrà lórí mo sọ̀rọ̀ kan ní the other time tí mo ṣe program mo sọ̀rọ̀ lórí Donald Trump àti orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú kí àwọn èèyàn kó gbàdúrà. Mo rí pé ọ̀rọ̀ yẹn tó máa bẹ́yìn yọ síbi tá ò lérò bó ṣe ń lọ yẹn àdúrà tí mo ń gbà ní pé kọ́lọ́n tètè paná ọ̀rọ̀ yẹn. Torí ohun tá a mú mi rí ni pé mo rí pé mo rí èèyàn méjì tí ọkàn rẹ̀ ti le pa ọkàn wọn ti yí bì tí ò fẹ́ gbọ́ tí ò fẹ́ gbà. Ohun tá a mú mi rí nìyẹn mo dẹ̀ rí pé olùwádẹ́fẹ̀yàn mi mo rí ìdásí mo rí ànátàkì ìdásí òkùnkùn gidi lórí ọ̀rọ̀ yìí tó dẹ̀ jẹ́ pé Sátánì fẹ́ gba bẹ̀ wọlé láti fi gba ẹ̀jẹ̀ láti fi gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Torí náà Olúwa ní ká gbàdúrà dáadáa lé lórí ká pray gan kó má di ogun àgbáyé. Mo rí àwọn orílẹ̀-èdè kan tó ń form alliance láti attack Amẹ́ríkà. Mo rí àwọn orílẹ̀-èdè kan tó ń form alliance láti attack Amẹ́ríkà. Mo tún ọ̀rọ̀ yẹn sọ mo rí àwọn orílẹ̀-èdè kan tó ń form alliance láti attack Amẹ́ríkà pé ká kíyèsára gan. Ibi tí àdúrà wa ti nílò ni pé ká gbàdúrà pé kọ́lọ́run kó fọwọ́ tọ́ ààrẹ bẹ́ẹ̀ ni kọ́lọ́run kó fọwọ́ tọ́ ó lè gbọ́ ohun tí wọ́n sọ fún torí àwọn èèyàn ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n kò fẹ́ gbọ́ pé kó lè gbọ́ ohun tí wọ́n sọ fún ìyẹn la mú mi rí àkọ́kọ́. Mo rí pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo rí ìdásí òkùnkùn bẹ́ẹ̀ ni ní ara ìránṣẹ́ náà lórúkọ Jésù Ọlọ́run á dáwọ́lé ọkàn. And ipa ẹlẹ́ẹ̀kejì ni wípé mo rí àwọn kan dìde bíi gúùpù kan wọ́n dìde ní apá ọ̀tún àwọn kan dìde ní apá òsì mo dẹ̀ rí pé wọ́n bára wọn jà gan. I see a great confusion tó fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Amẹ́ríkà. Ìgbà tó máa ṣẹlẹ̀ mi ò mọ̀ apá bí tí ó ti ṣẹlẹ̀ mi ò mọ̀ ṣùgbọ́n Amẹ́ríkà la fi hàn mí. Mo rí pé bí ọ̀rọ̀ bí ìjà bí asọ̀ tó ní agbára gan altercation yẹn le gan. Bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ tó so mọ́ ìjọba ìgbàlódé tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tí èdè fẹ́ di èèyàn ní Amẹ́ríkà kí ìlú Amẹ́ríkà kan gbàdúrà ohun Olúwa ń jáde bẹ́ẹ̀ ni ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ni ohun Olúwa ń jáde gidi gan lórí Amẹ́ríkà ní àkókò yìí. Àpáàtì ti ogun tí wọ́n jà lọ́wọ́ pẹ̀lú Iran àbí táwọn àti Israel jọ sọ́pọ̀ inú ilé wọn fúnra wọn gangan the other time mo sọ mo ní inú ilé wọn Olúwa ní kan gbàdúrà dáadáa pé àwọn nǹkan fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ òun ló tún jáde again ní inú ilé wọn gangan bẹ̀ ní within the America itself pé àwọn nǹkan fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ tó dẹ̀ máa mú ìtàwọn síra gan tó máa lágbára lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run á wọ bẹ̀ lọ. Àmín. Lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run á wọ bẹ̀ lọ. Ìyẹn lọ bẹ́ẹ̀ and ẹlẹ́ẹ̀kejì ni pé amúmẹ́rí ẹṣin funfun kan ẹṣin funfun báláwú ni ẹṣin funfun báláwú white horse bẹ́ẹ̀ ni amúmẹ́rí ẹṣin funfun báláwú mo dẹ̀ rí pé wọ́n kọ sí ara ẹ̀ wọ́n kọ CAC sí lára
bẹ́ẹ̀ ni wọ́n kọ CAC sí lára. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni wọ́n kọ CAC sí lára. And ohun tá a dẹ̀ mú mi tó ní ṣe pẹ̀lú ẹ̀ ni wípé mo wá ń béèrè lọ́wọ́ Olúwa kí leléyìí. Olúwa ní ọmọ mo fẹ́ dá ìsọjí ńlá padà sínú ìjọ náà. Ó ní sọ fún àwọn ènìyàn mi nínú ìjọ náà pé èmi Olúwa Ọlọ́run pé mo fẹ́ dá ìsọjí padà sínú ìjọ náà. Ó ní kí ìjọ náà àti àwọn ènìyàn bẹ́ẹ̀ ó ní kán wá ojú èmi Olúwa dáadáa. Ó ní májẹ̀mú tí mo bá àwọn ikọ̀ mi dá ní ìgbà náà, ó ní àkókò tó láti mú májẹ̀mú náà ṣẹ. Nínú ìran mi bákan náà mo dẹ̀ rí pé àwọn kan bí ọ̀dọ́ ni wọ́n tàbí ọ̀dọ́ bí average age ni wọ́n, mo dẹ̀ rí pé tí wọ́n ti lọ kúrò nínú ìjọ yẹn tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ni bóyá wọ́n lọ dá wà ní fúnra wọn ni o nínú iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ní o, I don't know. Ṣùgbọ́n mo rí pé wọ́n padà wá in mass wọnú ìjọ yẹn wá. Bẹ́ẹ̀ni mo rí pé wọ́n padà wá in mass wọnú ìjọ yẹn wá. Mo dẹ̀ gbọ́ wípé ìsọjí ìkẹyìn bẹ́ẹ̀ni èmi Olúwa yóò gbé dìde. Nítorí náà ìjọ CAC kan gbàdúrà. Mo rí ẹṣin funfun ńlá kan tó funfun báláú á dẹ̀ kọ sí lára CAC. Olúwa ní èmi Olúwa yóò rán ìsọjí náà padà gẹ́gẹ́ bí ìlérí àti májẹ̀mú tí mo ti bá àwọn ikọ̀ mi dá ní ìgbà náà. Nítorí mo dẹ̀ rí pé àwọn kan tí kíni o, àwọn kan tó ti lọ kúrò nínú ìjọ yẹn tipẹ́tipẹ́, mo rí pé wọ́n tún padà wá. Mo dẹ̀ rí pé a gbé ìsọjí ńlá dìde. Nítorí náà ìyẹn ní ìran àkọ́kọ́ fún ìjọ CAC. Ẹlẹ́ẹ̀kejì fún gbogbo ìjọ Kristi bẹ́ẹ̀ ni bákan náà àwọn ìjọ aláṣọ funfun ìṣe kérúbù ni mo rí. Bẹ́ẹ̀ ni kérúbù kan gbàdúrà bákan náà pé fún ìsọjí ọwọ́ ìsọjí Olúwa yóò sọ̀kalẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn. Mo rí àwọn kérúbù bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì kérúbù àsíráfọ̀ mo rí tí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú agbára. Bẹ́ẹ̀ ni ìjọ kérúbù kan kún fàdúrà bákan náà. Fún gbogbo ìjọ Ọlọ́run bákan náà arán mi sí wọn wípé ẹ padà sójú ìlànà, ẹ padà sójú bọ àwọn babaláwa. Ẹ já padà sínú ìlànà tó fi lélẹ̀. Remove not the ancient landmark. Ká padà sójú ìlànà tí ó fi lélẹ̀. Ẹ já padà sójú ìlànà tí ó fi lélẹ̀. Olúwa ló fẹ́ la ìjọ wọn kọjá. Olúwa ló fẹ́ la ìjọ wọn kọjá. Mo rí àlàkọjá Ọlọ́run nínú ìjọ Baptist. Mo rí àlàkọjá Ọlọ́run nínú ìjọ the Redeemed Christian Church of God. Mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ẹ̀. Mo rí ìlàkọjá Ọlọ́run lórí ìjọ yẹn tó ní agbára gan tí ó dẹ̀ mú ẹ̀rù ládàá ní. Bẹ́ẹ̀kan náà Olúwa ní sọ fún àwọn ikọ̀ mi ẹ rìn dáadáa o, ẹ ṣe dáadáa torí olùkórè ó dé tán. Lórúkọ Jésù mo gbàdúrà wípé a ò ní jẹ̀bi ní ìkẹyìn. Olúwa sọ fún mi, Olúwa ó ṣe iṣẹ́ ara wọn ni. Ó ní òun mọ ọ̀pọ̀lọpọ̀ wọn. Ó ní sọ fún àwọn ikọ̀ àti ìríjú Olúwa, àwọn ikọ̀ àti ìríjú mi pé ká padà sójú ìlànà kí wọ́n ṣe láti gba èrè. Ó ní Olóhùn mọ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀kẹ̀rí tó jẹ́ pé àwọn tá a tún pè pé wọ́n tún jẹ́ ọ̀kan nínú ikọ̀ Ọlọ́run. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ yẹn ó ń ṣe fún ara rẹ̀, fún èrè ara rẹ̀ ni. Nítorí náà ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a padà sójú ìlànà. Kò sóhun tó ń jẹ́ ìjọ mi, ìjọ rẹ̀ ni o. Gbogbo èèyàn gbọ́ eléyìí, kò sóhun tó ń jẹ́ ìjọ mi, ìjọ rẹ̀ ni o. Ẹ̀yin tó jẹ́ pé abẹ́ ìjọ mi lẹ́wà, ẹ gbọ́ mi dáadáa, ìbẹ̀wò Ọlọ́run yóò kàn yín lára láìpẹ́. Ẹ dá ìjọ rẹ̀ padà fẹ́ni tó níjọ. Bí màá ṣe sọ́nbẹ̀ ni, the Lord bless you. Fún orílẹ̀-èdè Nàìjíríà, mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀. Mo kọ́kọ́ fẹ́ sọ bí eléyìí àkọ́kọ́, gbogbo ọ̀dọ́ ni ọ̀rọ̀ yìí bá wí. Olúwa rán mi sí gbogbo ọ̀dọ́, sí ìran ọ̀dọ́, àwọn ìran ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run. Jésù á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ á di òpó Kristi mú. Ẹ jẹ́ kí ibi tó bá kù díẹ̀ káàtó tá a ti rí níwájú ní ìṣe tí àwọn bàbá tí a bá nù gbàgbọ́ tí wọ́n ṣe tí ò tọ̀nà, ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Olúwa rán mi sí gbogbo ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run pé òun fẹ́ gbé àwọn ọ̀dọ́ dìde, òun dẹ̀ fẹ́ lo àwọn ọ̀dọ́ gidigidi gan ní ìran yìí, òun fẹ́ lò wọ́n gan. Ó ní ṣùgbọ́n sọ fún wọn kán tún ọ̀nà wọn ṣe, kán ṣe àtúnṣe níbi tó bá kàn. Ó ní ká má ṣe gbóhùn ayé síwájú. Bẹ́ẹ̀ ni ó ní má ṣe gbóhùn ayé síwájú, ẹ má ṣe gbóhùn ayé síwájú. Jésù kò ní fi ọ́ sílẹ̀ o. Bákan náà fún gbogbo ọ̀dọ́ lápapọ̀, ẹ gbọ́ ohùn Olúwa ní ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù. Olúwa ní sọ fún ìran ọ̀dọ́ kán kíyèsára wọn, kán ṣe àtúnṣe níbi tó kàn. Ó ní ẹ̀mí ìfẹ́kúfẹ̀ẹ́ sí owó àti sí ọrọ̀, ó ní òun ló gba òde kan. Ó ní kìlọ̀ fún wọn nítorí ìdájọ́ ẹ̀mí Olúwa yóò sọ̀kalẹ̀ tó ní agbára. Ó ní ikú ọ̀dọ́ yóò pọ̀. Mo sọ ọ̀rọ̀ yìí bóyá ní last month àbí 2 months ago. Mo sọ Olúwa tó tún ọ̀rọ̀ yẹn sọ fún mi pé sọ fún wọn pé ikú ọ̀dọ́ yóò pọ̀. Ó ní sọ fún wọn kán ronúpìwàdà, kán yí padà lórúkọ Jésù. Mo gbàdúrà wípé wo òbí tó gbọ́ mi ò ní sọmọ nù. Torí náà ẹ jẹ́ ká bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀,
bá wọnú ayé wọn gbogbo ohun tá à ń lépa yẹn ayé yìí la máa fi síjọ́ kan bẹ́ẹ̀ ni kò lè bá kò sí tó máa mú lọ ẹ yé para yín ẹ jẹ́ ká ṣíwọ́ ní gbogbo àwọn ìwà bàjẹ́ yìí Jésù Kristi á ràn wá lọ́wọ́ fún ìdìbò tó ń bọ̀ lọ́ọ̀kan bí o fẹ́ fi gbogbo ẹni sọ lórí ìdìbò lórí Olúwa ti kì mí lọ lórí ọ̀rọ̀ Nàìjíríà torí náà fún ìdìbò tó ń bọ̀ ẹja kún fún àdúrà ẹja kún fún àdúrà o ẹja kún fún àdúrà ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀ lórí ìdìbò náà ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀ lórí Nàìjíríà. ẹja gbàdúrà kí ìfẹ́ Ọlọ́run kó wá sí ìmúṣẹ fún ìdìbò àní rí ogun má gbàgbé o mo sọ ní ọ̀rọ̀ tí mo sọ nígbà kan tí mo sọ ní àìpẹ́ yìí pé mo rí something riot bí ìjà ńlá bí riot tá a fojú mọ̀ yóò di ogun ńlá ẹja gbàdúrà a ò ní rí wàhálà o ààbò Ọlọ́run yóò sì dájú lórúkọ Jésù Kristi Olúwa wa àwọn tó wà bẹ́ẹ̀ Jésù ojú bẹ́ẹ̀ náà lọ bless. ẹ ṣeun àdúrà wo làwọn èèyàn kan lè gbà láti fi borí àwọn ìlàkọjá tí wọ́n ń là kọjá lásìkò yìí lẹ́yìn náà ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti nọ́mbà yín. ẹ wo bàbá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín olóòtú gbogbo èèyàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi dáadáa orúkọ mi ni wòlíì T.O. Abraham nípa ìtọ́ni àti ìdarí Ọlọ́run mo fẹ́ kí gbogbo èèyàn kó o lè mú báàrù ẹ dání o lè save sórí fóònù ẹ ṣùgbọ́n mo kàn máa fi bóyá bíi 2 sí 3 lẹ̀ ẹ jọ̀wọ́ gbàdúrà dáadáa níbi tó wà lóòótọ́ ẹlòmí lè máa ní wọ́n kàn ní ká gbàdúrà báwo la ṣe fẹ́ gbà á àti ń gbàdúrà yẹn fúnra wa náà kò sí nǹkan kan ogun tó ń là kọjá àwọn òrí kókó bẹ́ẹ̀ ni òtítọ́ ni ṣùgbọ́n mo fẹ́ sọ bí eléyìí ìwọ tó yẹ kó o ní àwọn àlàkọjá kan bíi ìkórìíra tó máa ń yọ ẹ́ lẹ́nu gan tó dẹ̀ mọ́ kó máa ń ṣẹlẹ̀ sí ẹ dáadáa bíi àlàkọjá bíi ìkórìíra tó máa ń ṣẹlẹ̀ sí ọ tàbí pé kí nǹkan kù díẹ̀ kó bọ́ sí báyìí kó tún yọ ọmọ ẹ lọ́wọ́ kó kù díẹ̀ kó bọ́ sí báyìí kí ẹ pé a tún bá sórí mi jáde tí ẹ pé nǹkan yẹn ò ní rí ṣe mọ́ àbí pé ìkórìíra ó ń ṣẹlẹ̀ sí ọ mo fẹ́ kó take note tí wọ́n fẹ́ sọ yìí mo fẹ́ kó fi gbàdúrà ọjọ́ 3 péré ni kó fi gbàdúrà yẹn kó dẹ̀ gbàdúrà yẹn pẹ̀lú psalm tí mo fẹ́ pè yìí psalm 19 psalm 59 psalm 19 psalm 69 psalm 59 àti psalm 71 kó fi gbàdúrà yẹn psalm 19 psalm 59 àti psalm 71 psalm 19 psalm 59 àti psalm 71 kó gbàdúrà yẹn fún ọjọ́ 3 pẹ̀lú psalm tí mo fún ẹ̀yin kó fi gbàdúrà wípé Olúwa gbogbo ogun ìkórìíra ogun òkú díẹ̀ kó bọ́ sí nínú ayé mi bá mi ṣe ká omi psalm tí mo sọ yìí kà sínú omi bucket bomi sínú bucket àsìtọ́ni Ọlọ́run ní o fún gbogbo ènìyàn tí ó bá ní àwọn àlàkọjá báyìí ká sáàmù yẹn sínú omi kà sómi tó bá dẹ̀ ti kà sómi jẹ́ kó la oòrùn ọjọ́ kan àti òru ọjọ́ kan kọjá kó la oòrùn ọjọ́ kan àti òru ọjọ́ kan kọjá lẹ́yìn yẹn tó bá ti kà á sí kó tó ṣe bẹ́ẹ̀ tó bá ti gbé wọlé padà ní ọwọ́ ìdájí àárọ̀ yẹn gbàdúrà kó wá ka psalm 35 sílẹ̀ kan ṣo kó kálé omi yẹn lórí kó dẹ̀ fi wẹ̀ kó o ṣe bẹ́ẹ̀ yẹn repeatedly fún ìgbà 3 bẹ́ẹ̀ ni lórúkọ Jésù ogun yẹn ò ní gbúrò ẹ̀ mọ́ ọ̀nà á sì là fún ọ gbọ́ ilé ìbákan náà ìwọ tó jẹ́ pé kò sí bó ṣe lè ìwọ tó jẹ́ pé bóyá àìsàn ni nǹkan tó bóyá òkè yẹ jẹ́ kí n sọ báyìí nǹkan méjì mo fẹ́ jù lẹ̀ lẹ́ni ìwọ tó jẹ́ pé òun wojú Olúwa fún ọmọ lóòótọ́ àwọn ìtọ́ni Ọlọ́run kan wà tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú tá a bá bi Ọlọ́run lókè kí ló ṣẹlẹ̀ sẹ́ni tí ó fi ní ìdádúró àbí kí ni nǹkan tí ó fẹ́ ká ṣe lórí ọ̀rẹ́ àwọn ìtọ́ni kan máa ń jáde ṣùgbọ́n generally gbọ́ ilé dáadáa yálà òun wojú Olúwa fún ọmọ ó dẹ̀ ti pẹ́ mo sọ nípa àwọn tó yẹ kó ti pẹ́ nínú ẹ̀ wọ́n ti ṣe medical sọ pé they are cleared wọ́n ti ṣe gbogbo ẹ̀ síbẹ̀ ìkan kan ò ṣẹlẹ̀ wọ́n ti gbìyànjú everything they could nothing is working out mo fẹ́ kó take note yìí kọ sáàmù tí mo fẹ́ fún ẹ̀yin sílẹ̀ kọ sáàmù yìí tí mo fẹ́ fún ẹ̀yin kó sílẹ̀ bẹ́ẹ̀ ni kó gẹ́ẹ̀tì omi kan ó lè jẹ́ sínú 5 litre àbí sínú 10 litre owó àtọ́kọ́ ẹlẹ́jọ́ máa lò bómi yẹn sínú 5 litre àbí sínú 10 litre bẹ́ẹ̀ ni kó ka sáàmù yìí sí kó kà sí psalm 6 kà sí ní ìgbà 3 psalm 6 kà sí ní ìgbà 3 kà sínú omi psalm 6 kó kà sí ní ìgbà 3 kó dẹ̀ ka psalm 71 kó kà sí lẹ́ẹ̀kan psalm 71 kó kà sínú omi yẹn lẹ́ẹ̀kan
Psalm 71 kó ka, Psalm 127 kó kà lẹ́ẹ̀kan sínú ẹ̀, Psalm 128 náà kó kà lẹ́ẹ̀kan sínú ẹ̀, kó wá parí ẹ̀ pẹ̀lú Psalm 24 lẹ́ẹ̀kan. Ẹ gbé orí yín sókè ẹ̀yin náà, kó parí ẹ̀ pẹ̀lú Psalm 24 lẹ́ẹ̀kan. Ó kà sínú omi 10 litre àbí 5 litre yín, wàá kà sí omi yẹn ní àárọ̀ àti ní alẹ́ fún ọjọ́ méje, àárọ̀ àti ní alẹ́ fún ọjọ́ méje. Tó o bá lórí ọ̀fẹ́ àti gẹ́ẹ̀tì àná tí ọ ẹ̀ mọ́, o lè gẹ́ẹ̀tì ẹ̀ mọ́, kà á sí láàárọ̀ àti ní alẹ́ fún ọjọ́ méje. Ìwọ ló máa kà á, o ò gbọdọ̀ gbé fún ẹnì kankan kó bọ̀ ọ́ kà á. Ìwọ náà ló kà á, ìwọ tó ń wojú la fọmọ fún ló máa kà á. Kà á bẹ́ẹ̀ yẹn fún ọjọ́ méje, àárọ̀ alẹ́ fún ọjọ́ méje. Kí ìránṣẹ́ Ọlọ́run kan kó bẹ gbàdúrà sí tó bá ti kà á tán, bá ti parí ẹ̀. Ṣùgbọ́n gbọ́ eléyìí, ọjọ́ mẹ́ta tó parí ẹ̀, ìyẹn ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin àdúrà yẹn tó bá ti ń kà sí, ọjọ́ kẹrin yẹn, ọjọ́ karùn-ún kẹfà àbí ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà, ọjọ́ keje, ọjọ́ mẹ́ta tó parí ẹ̀, wàá gbààwẹ̀ funfun pẹ̀lú ẹ̀. Wàá gbààwẹ̀ funfun pẹ̀lú ẹ̀ pé Olúwa, gbogbo iṣẹ́ òkùnkùn tá a parí sí mi lára, wípé mi ò ní rọ́mọ gbéjú, Olúwa bàjẹ́ pátápátá. O gbàdúrà yẹn gidi gan pé Olúwa, àfọ̀ṣẹ tí a fi dè mí, wípé mi náà ní lọ́mọ láyé, Olúwa bàjẹ́. Olúwa ṣe àtúnṣe tó kàn nínú omi ara àti ẹ̀jẹ̀ ara mi, ṣàtúnṣe tó kàn nínú ara mi, kí mi náà lè dọ̀mọ láyé. O gbàdúrà yẹn dáadáa. Bó bá ti gbà fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, lẹ́yìn omi yẹn tó bá ti kà á láàárọ̀ lọ́sàn-án lálẹ́ fún ọjọ́ méje, ìránṣẹ́ Ọlọ́run kan kó bẹ bless ẹ, kó máa mu omi yẹn, wá àtọ́kọ ẹ ẹjọ́ mú, ẹ̀dẹ̀ máa rí ọwọ́ Ọlọ́run, ọkàn yẹn á balẹ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ti mu omi yẹn tán, ṣe kankan, tó bá ti mu omi yẹn tán, ohun tó wojú lá fọ́mọ ni o lè lọ sí orphanage home àbí bíbí iṣẹ́ orphanage home náà pé tá a máa ń dáàmú kékeré yẹn ni, tàbí tó o bá lè rí ọmọ tó lè bless, ra nǹkan bí nǹkan tá ń rà fún ọmọ kékeré, ó lè jẹ́ nǹkan, ó lè jẹ́ pálí sweet kan àbí biscuit àbí anything àbí baby wear, kó ra kó fún wọn. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù, ìwọ náà wàá rọ́mọ gbéjú, ọkàn rẹ̀ dẹ̀ máa balẹ̀, ìrẹ́ Ọlọ́run máa ṣe. Ó parí ẹ̀ tí mo kàn máa sọ mẹ́rin pé bóyá o ṣiṣẹ́, òun retí owó kan wọn ò san fún ọ, bóyá wọ́n sọ nípa pé òun retí owó ńlá kan tẹ́ pé ó ṣiṣẹ́ rẹ̀ wọn ò dẹ̀ san fún ọ, ó dẹ̀ ti di nǹkan síbẹ̀, bóyá ìfúngó tẹ́ ti sọ ìrètí nǹkan nù lórí ẹ̀, ó ti sọ ìrètí nù lórí ẹ̀. Gbọ́ mi dáadáa, ìwọ ìránṣẹ́ yẹn tó bá wà ní kàtígórì bẹ́ẹ̀, lórúkọ Jésù ogun máa ṣẹ́ fún ọ, Ọlọ́run máa gba ẹ̀tọ́ ẹ̀ fún ọ, Jésù máa gba ẹ̀tọ́. Ohun tó kàn ní láti ṣe ni pé kàn bọ́ ẹnu ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta kan, wá ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta, ra foodstuff, ó lè jẹ́ foodstuff tútù ní o, rà fún wọn, kán dẹ̀ fi gbàdúrà fún pé ẹ̀tọ́ rẹ tó há fún wọn ló gbà jáde. Tó bá ti gbàdúrà yẹn fún ọ, fún wọn fúnra rẹ, kó kàn ní àṣálẹ́, just one night péré ni kó, lẹ́yìn àdúrà tó bá ti pray fún yẹn, ìwọ fúnra rẹ ní àṣálẹ́ kan fún ara rẹ, kó kàn fi gbàdúrà. One night ni àṣálẹ́ ọjọ́ kan ni kó gbàdúrà yẹn pẹ̀lú Psalm 126. Wàá ka Psalm 126 ní ìgbà méje ní òru yẹn, wàá dẹ̀ fi gbàdúrà pé Olúwa, ẹ gba ẹ̀tọ́ mi fún mi, ẹ yànda rẹ̀ fún mi lọ́wọ́ gbogbo ẹ̀dá tó gbé ẹ̀tọ́ ọbẹ̀ lọ́wọ́. Tó bá ti ṣe bẹ́ẹ̀ ni tó gbàdúrà yẹn ní òru kan pẹ̀lú Psalm 126 ní ìgbà méje, wàá rí ọwọ́ Ọlọ́run. Ojú bẹ́ẹ̀ náà lọ, lórúkọ Jésù, àdúrà rẹ gbà. God bless you. Àmín. Ẹ ṣeun, ẹ pè nọ́mbà yín fáwọn tó fẹ́ pè yín, tó fẹ́ béèrè tàbí àmọ̀ràn tàbádùá. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi lórúkọ Jésù Kristi, ogun ṣẹ́ fún yín, ìlérí Ọlọ́run ṣẹ́nu ayé yín. Mo kéde ẹ̀ bólúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ wà. À ń sọ nípa bíbọ̀ Jésù. Mo gbàdúrà ẹ̀ṣẹ̀ tó ń bẹ lọ́wọ́ òwò ìránṣẹ́ yẹn, ó yá àánú gbà lọ́wọ́ ẹ̀. Bó o ti gbóhùn Olúwa lẹ́nu mi lónìí lórúkọ Jésù, orí ọ̀fẹ́ má dẹ̀ṣẹ̀ má kó bà lé ọ lórí ògo Ọlọ́run. Ohun tó ti ń bẹ lọ́run fún ti pẹ́ kó bọ́ sí fún ọ, ojú ò ní tì ọ́. Bẹ́ẹ̀ lolúwa wí, Jésù Olúwa wa, àmín. Nọ́mbà yín. God bless you, sir. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ibi tí ẹ lè pè mí sí, àwọn kan pè mí láìpẹ́ yìí lórí program tá a ṣe níbi ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn, tí mi ò tí ì dá lóhùn. Ẹ ní sùúrù, màá dá yín lóhùn. Táàmù tẹ́ ẹ̀ ń pè sí máa bọ́ sí táàmù program mi. Ṣùgbọ́n àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́lẹ̀ pè mí sí, ẹ lè notify mi lórí WhatsApp mi first. Màá sọ̀gbà tẹ́ máa pè mí lórúkọ Jésù, àdúrà yín á gbà ọ́, ọkàn yín náà dẹ̀ balẹ̀. 09037718848 09037718848. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí ní ẹ lórí WhatsApp. God bless you. Have a wonderful day. Ọ̀dà, ẹ ṣeun Prophet T.O. Abraham. Ọ̀rọ̀ rẹ̀ èèyàn wa kí lè ròyìn. Ẹ pín fídíò yẹn gan kó rìn lọ́dọ̀ àwọn ẹlòmíín náà.
ká lè jọ kẹ́kọ̀ọ́. Tóbi Fásùgbà lorúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ ti wò lóní bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Alálàní èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teku alẹ́, bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́, bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélukára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélukára tẹ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èèrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó, òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí mo sùn tàbí mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.